Fadeelatu Sheikh and Imam Al-Kamalti Abu Hud, our chairman of our Muslim Salafi Forum. Àwọn tó kò sí ẹgbẹ́ bàbá wa gbà, ìmáàmù wa gbà, Fadeelatu Sheikh and Imam Abdurrozaq Bashir Abdulghani Offa Kwara State. Àwọn tó kò sí ẹgbẹ́ Sheikh wa. Ìlàsọ̀sẹ̀ bá kò sí iwájú àwọn náà ní bàbá wa gbà, Al-Imam Abdillah Sanusi ọ̀wá síwájú. جزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله. إن الحمد لله وعليكم السلام وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته. ليس يدافع الله سبحانه وتعالى الذي من علينا بهذا اللقاء ونسأل الله سبحانه وتعالى أن يجعله لقاء علميا مباركا. أخوتي أدانا صلى الله عليه وسلم أولاد يقبل عنه الله سبحانه وتعالى طلعوا في القواجو sí àyè táwà yìí nínú oṣù alábàríkà oṣù Ramadan. Eléyìí kọ́ ni ìpẹ̀lẹ̀ àánú Ọlọ́run bá lé wa lórí, bal àánú Ọlọ́run bá ká ti sáájú fẹ́ ṣe òun ló bí irú àkójọpọ̀ táwà yìí tí è bá sóhun ní ibòmí láàbá ti máa bára wa. Àánú Ọlọ́run bá náà ó ní al-hidayatu ila al-Islam, ìtọ́sọ́nà tọ́lọ̀ bá ní gẹ́lá ṣe fún wa mọ́síjú ọ̀lẹ̀ Islam. Nígbà tọ́lọ̀ bá ní gẹ́lá tó wá sí orí náà ní orí àṣepé, ó tó wá ṣàwá lẹ́sà bainal muslimin, láàrin àwọn mùsùlùmí. Ọlọ́run ṣe wá ní mùsùlùmí ẹ̀sà, mùsùlùmí tó rí lànà Salafiyya tó ń tẹ̀lé súnnà. Ẹ̀sà ni wọ́n jẹ́ láàrin àwọn mùsùlùmí. Àwọn ilé ìwá ń jẹ́ ẹ̀sà nínú ẹ̀sà àti àwọn orí ìpìnlẹ̀ ilé ìtọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa ní Offa. Lábí àwọn mashayikh wa táa padà mọ́ kí wọ́n wá ṣe wùkáṣì tó fótó nínú àwọn ọ̀rọ̀ tí síwájú ní ẹ̀ kò bẹ́kọ̀ mú káwà láwùjọ àwọn onímọ̀
mọ̀ kí wọn súnà ọkọ̀ wa bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí súnà kọ́ wa ọ̀nà ni ẹ̀kọ́ òkúrò ní haqqi haqqa wa inzalu nasi manazilahum ká fún gbogbo ẹnikẹ́ni tó bá ní ìwọ̀ lórí wa ká fún wọn ní ìwọ̀ ká dẹ̀ gbé àwọn èèyàn sí àyè tọ́lọ̀ wà ìyẹn lábá gbé wọn sí torí pé àwọn onímọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kò ìsẹ̀ ní ẹgbẹ̀rẹ̀ àwọn ìsìsì pọ̀ lórí ẹ̀ tí nǹkan mẹ́rin kan wá mẹ́ ọlọ́wọ́ bá ní yẹ́fà ìlànà ìlẹ̀dínà wàlẹ̀dínà kálíbà mọ̀ wípé àwọn onímọ̀ ipò wọn lọ́dọ̀ ọlọ́wọ́ bá kò kéré a ní fẹ̀bẹ̀rẹ̀ lójú a kàn fẹ́ fi ẹ̀rí dé ọ̀rọ̀ ya sọ mẹ́lẹ̀ ṣùgbọ́n lábẹ́ mọ̀kọ́dímọ̀ lábẹ́ pé a ń sọ ọ̀rọ̀ síwájú ọpẹ́ lákọ́kọ́ mọ́ ti síwájú náà àwọn sọ ìdí ọpẹ́ wa sọ́dọ̀ ọlọ́wọ́ bá ìdí tó pọ̀ ní يقال تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها ọlọ́wọ́ bá ní tẹ́ bá ń ká àwọn ìdẹ̀ra ọlọ́wọ́ bá lé méjì ọlọ́lẹ́ẹ̀lẹ̀ kátán ṣùgbọ́n gbogbo ọpẹ́ kọ̀ọ̀kan ló mẹ́ ní mọ̀lẹ́ sábà gbogbo ọpẹ́ kọ̀ọ̀kan ló mẹ́ ní ìdí tí ó fi ń dúpẹ́ ìdí gbòógì táwà fi ń dúpẹ́ níjòkúta wà yìí òun la forí ọpẹ́ wa sọ òun la fọpẹ́ wa sọ bí kò jẹ́ bẹ́ẹ̀ ni ẹnu ọpẹ́ wa pọ̀ lọ́dọ̀ ọlọ́run bá ọlọ́run níjọ kaláíláí ọlájọ́ kan sọ lọ́wọ́ bá lọ́sù ààrẹ àtọwọ́ ìfẹ́ àti ìjọ fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wa alihi wa sallam àtọ̀rọ̀fọ́ ara bí annabi sallallahu alaihi wa alihi wa sallam àtọ̀rọ̀fọ́ wa sahaba annabi sallallahu alaihi wa sallam àti gbogbo àdúgbò annabi sallallahu alaihi wa alihi wa sallam amma ba'di lẹ́yìn àwọn lẹ́yìn máa lọ sọ́dọ̀ àwọn afáwa àwọn al-mashayikhul ajilla àwọn a'lamul huda masalihul hijra àwọn onímọ̀ àwọn ìmọ̀lẹ̀ ayé àwọn àmì ìmọ̀lẹ̀ àwọn tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala fi sàárè ní àtẹ̀yìn tàbí wà ní ìjòkó yìí iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe o iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe wọ́lá ìgbìyànjú tí ò kéré o ní wọ́n ṣe kó tó di pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó wà ní orí ìgbàlẹ̀ báyìí àwọn tọ́lọ̀bà rẹ̀ gbẹ́lá wájú lè sábà rí ẹjẹ́ bẹ̀rẹ̀ bí ṣe kọ́ Luqman abúlọ́ọ̀yọ̀ alqari al-muqrim gẹ́gẹ́ bá ṣe bẹ̀rẹ̀ kẹmẹ̀rẹ̀ látòrí bàbá wa ọjọ́ bí sheikh Abdurrozaq wọ́n jẹ́ tí a máa lò Offa Kwara State ọlọ́ọ̀bá tí ó járe wà pẹ̀lú dáadáa ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala máa pẹ̀lú ọlẹ̀ kálùkálù wọn pẹ́pẹ́pẹ́ àpàdà sí aburú ọlọ́gbẹ́jẹ̀ ọwọ́ alájọ́ta sọ́rọ̀ ọba tó bá ní mọ́ ọ̀pá ìgbà ilẹ̀ ṣùgbọ́n àti ìpínlẹ̀ ìpínlẹ̀ ẹ̀dá kò rọ̀ látọ̀rọ̀ máa kọjá lọ́sẹ̀rẹ̀ ẹ̀kàjẹ́ ìṣẹ́ àbẹ̀fà tọ́lọ̀ ṣẹ́gbọ́n Bashir ọ̀fẹ́ àrá ọ̀fẹ́ látọ̀rọ̀ máa fẹ́rẹ̀ ẹ̀kàjẹ́ ìṣẹ́ Luqman
ìjẹ̀lẹ̀ tó ń bẹ̀rù ọ̀rọ̀ pẹ̀lú ẹnu rẹ̀ ti ṣe sí yín. Ilé kọ́ àwọn ẹgbẹ́ àlébọ̀ pàtàkì àsìkò ọ̀rọ̀ pàtàkì ló wà. Bẹ́ẹ̀ àwọn àbá jẹ́ ẹ̀rọ̀bù ọlọ́gbọ̀n mọ́lá ní ọdún mẹ́ta láàbọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ rẹ̀. Ilé ìṣẹ̀lẹ̀ tí ti ẹgbẹ́ òní kú ilé ìgbẹ́ nígbà tó ti pẹ̀lú tí ìgbé. Ó ṣe é darí. Ọ̀gá ìkọ̀sínú wa àdìsọ́gà. Àdìsọ́gà. يقولون ما عليهم ما لهم وما عليهم. تقول على أهل السنة أتوقع شرطها أتوقع الجزء من هذا الشرط. يوم أسمع ثم ما تسمعوا لك أيها وما على كم على علم على أساس الأمور ما سمعوا ما الله سمع. علم الله يقول المحكوم لا خير يقول لا محمد شاهد له. táwọn èèyàn bá fọkàn balẹ̀ sí i lọ́dọ̀ pé àmọ́ra yìí yóò dàgbà àmọ́ra wa. Màhámi sábì ìdílé rẹ̀ ọlọ́run ọkọ̀ ṣùgbọ́n rẹ̀ ọlá ọkọ̀ ìṣọ̀lọ́ ọba lọ́sùn àmì ààrẹ ọlọ́run ọkọ̀ foríṣi wa. Máa àìlẹ́gbẹ́ wà bá àṣírọ̀ ìgbà. Èyí ọ̀gá ti gbogbo ìrẹ́rú àbúrò ìparí iṣẹ́ ní kọ́kọ́ tẹ́lẹ̀ kọ́ ọmọ ọlọ́ọ̀bà. Sọ́dọ̀ kò fún ìyókù ẹ̀ kò fún ìyókù ẹ̀ sọ́wọ́. Àwọn àgbáyé lẹ́yìn àwọn ọ̀tí sọ́dọ̀ yìí. Àkọ́lé ìbáyọ̀ sọ̀rọ̀ wa. Sheikh wa lòkù báyìí wọ́n ti fi àwọn ìgbà gbé jáde. Ìlú àwọn ọ̀fẹ́ jálẹ́sì lẹ́yìn wọn. Ìfẹ́ bá wọn jálẹ́sì rẹ̀. Àwọn kò ní jálẹ́sì. Jálẹ́sì lẹ́sùn àmì àjálẹ́sì lẹ́yìn àjálẹ́sì. Ẹni tí wọ́n ń jálẹ́sì bàbá. Aláṣẹ bàbá kò ní lọ́sọ̀ àgbà. Nígbà tí àwọn àwọn ọmọ mi ṣe sùn wa, ẹ̀rọ máa wà ọjà. Ìwé abẹ́ jẹ́ ajálẹ́sì wọn, ẹ kò ní ajálẹ́sì fún Yorùbá. Wọ́n ní kásìkò halal. Wà á gbà wíwọ́ ní hayati Mùsùlùmí. Kásìkò halal. Wọ́n wọ̀ wọ́n àwọn Salafi yìí. Wọ́n bá Salafi. Kásìkò halal. Wọ́n Salafi yàrá tó ń lọ rẹ̀. Wọ́n máa lọ nílẹ̀. Ìyára bọ̀ yóò wọ́n tó tẹ́ ẹ́ Salafi yàrá tó ń lọ kásìkò halal. Nígbà àwọn tó sáájú wa, ipò ni wọ́n wà ní alẹ́lú ẹ̀ka ìhàlẹ̀dá. Kí ọlọ́run wà yóò wá sọ olùkọ́rù ẹ̀rọ ọlọ́pàá àì ẹ̀rọ pé a jẹ́ títù àbẹ̀rẹ̀ oúnjẹ ẹlẹ́tùnà ẹ̀rọ ìṣẹ̀rẹ̀ ẹ̀rọ pàtàkì tí wọ́n ní káfíńkò halal. Ìmọ̀ ṣiṣẹ́ halal. Ìmá wá jíjẹ múmu lọ́nà halal. Ìmá wá bíbú àṣírí gba ọ̀nà halal. Wà átharu àti orípa rẹ̀, àwọn ìbọn sọ pé empathy ẹ̀. Orípa ìmá wá jíjẹ múmu lọ́nà halal. Ìmá wá bíbú àṣírí lọ́nà halal. Ìmá wá owó lọ́nà halal. Orípa rẹ̀ fi hayati muslimi nínú sẹ̀mí ayé mùsùlùmí. Ìtọ́ ní káwà sọ ní ó túnbọ̀ sí pé àkọlé ìbánisọ̀rọ̀ wa yìí ìbejì ni, àkọlé oníbejì ni. A sọ̀rọ̀ nípa kasbul halal, ìṣiṣẹ́ halal, ìwá ìjẹ mú lọ́nà halal, ìwà bíbú àṣírí lọ́nà halal. Nǹkan lákọ̀ọ́kọ́ ni a tó wá sọ̀rọ̀ nípa atharuhu fi hayati muslim, orí pa rẹ̀ nínú sẹ̀mí ayé mùsùlùmí. Iṣẹ́ kó ti di méjì, torí pé al-hukmu ala shay'in far'un an tasawwuri. Ká tó lè ṣèdájọ́ nípa nǹkankan, a gbọ́dọ̀ ní tasawwuru, ìrònú sí nǹkan yẹn, káàrùn sí ká gbọ́ yé. Ìdájọ́ yóò máa jẹ́ fárẹ́ù, ìdájọ́ ta fẹ́ ṣe lórí nǹkan yóò máa jẹ́ fárẹ́ù tí ó jáde lára tasawwuru hadha shay. Ọ̀rọ̀ àgbékalẹ̀ mọ̀ta gbé wáyé, bàbá wa
Amanullahi Jami, Muhammad Amanullahi Jami, wọ́n ṣe tírà kan lórúkọ ẹ̀, wọ́n fi tírà, wọ́n forúkọ ìsìn tírà kan. Náà, nígbàtà ti mọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀, ta sì mọ̀ wípé ìdánilẹ́kọ̀ọ́ oníbejì, báwo ni nǹkan yìí ṣe wá wọnú dáwà sàlàfíyà, ọ̀nà olóògbà rápá láwọn dáwà sàlàfíyà pé ẹ̀yà fà ẹ̀tù máa bá wa sọ̀rọ̀ nípa wíwá jíjẹ múmu, kàtẹ̀pá mọ́sẹ́, káwá bíbọ́ àṣírí lọ́nà halal, ẹ̀tù máa bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀. Torí pé Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ pé ma farraqna fil kitabi min shay. Ọlọ́run bá ní àmàsàsẹ́ tó nínú Al-Qur'an àti tẹ̀fúrí, kò sí nǹkankan tó yẹ ká sọ tí a sọ, àfi nǹkankan lẹ̀ láì báyí sọ̀rọ̀ nípa rẹ̀, láì dáyí lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nínú Al-Qur'an. Ma farraqna fil kitabi min shay. Ọlọ́run mú fi kankan lẹ̀ láì discuss fún wa nínú Al-Qur'an. Bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam gbogbo nǹkan ta ní bùkátà sí, ajilan wa ajila, láyé àti lálùkìyàmà gbogbo ẹ̀lá Nabi kọ́ wa. Ọwọ́ tí Islam fi mú káwà ìjẹ mú lọ́nà halal kìí sọwọ́ kékeré. Ipò tọ́nà ọba àdékẹ́lá gbé káwà jíjẹ mú lọ́nà halal sí kìí ṣe kékeré, torí wípé nǹkan tó tóbi ní mùsẹ̀mí ayé wa. In fact, tẹ́yìn ò bá mójútó ó lè sọ̀rọ̀ ẹ̀dẹ́lẹ́bọ̀. Sheikh, tẹ́yìn ò bá mójútó ó lè sọ̀rọ̀ ẹ̀dónífẹ̀ẹ́lú, ó lè sọ̀rọ̀ ẹ̀dìdàkúdà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lónìí tẹ́ẹ̀rí tí wọ́n dẹ́lẹ́bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ pé táwọn ṣe ọ̀dá ṣùgbọ́n àti jẹ àti múrúkọ́ ló ń kálukú fi ló ń jálàbí. Ó rò pé ńgbàtà ti kéwú tán, ẹ̀yọ́ wà kéwú tán, àtàláwà pàfẹ́ mọ́ tàbí sí ni àbí aṣọ́lá pàfẹ́ kọ́rán, àbí kí láṣọ pàfẹ́ mọ́ sẹ́tà níbi tá àdàgbàdé yẹ wájú ọdún tàbí lè kéwú. Àti pé bàbá tó wá gbé gbá òwò kan nísìn yóò mọ̀ túnmọ̀ sí mékè wọ̀n lálùbáríkà náà. Ẹwà òwò àjòkó ti jálàbí ní ohun ìtọ́pọ̀lọpọ̀ wọ́n fi dórí oníjálàbí ní ẹ látara pé kò sí kásùn halal. Èyí sì ti mọ̀ pé iṣẹ́ jálàbí iṣẹ́ haram. Kódà a lè sọ wípé 95% iṣẹ́ jálàbí ẹbọ ni, 5% tó kù kásọ̀ pé tó àwọn bàbá kan náà ní jọ àná ọmọ báyẹ̀ sàdúrà lásán tọ́jẹ́ bí ní àlàwọ̀ ẹ̀yẹ kò sí kàkà mẹ́ tọ́dá. Ṣùgbọ́n àwọn ìsọ pé àwọn bàbá kan lọ́jọ́ kìí ní àná o wàlá iṣẹ́ jálàbí ti wọ́n kákan jókòó kábàyẹ̀ bẹ́ náà náà ni káfà tẹ̀sùbá káṣe tẹ̀sùbá wọ́n sì fa nǹkan ní lẹ́yìn orúkọ náà àṣọ kọ́dá bídíà ni ẹjọ́ ìdásá. Ṣùgbọ́n tá bá ń sọ̀rọ̀ agbọ́dọ̀ mọ ẹyẹ torí bá agbọ́dọ̀ sàbùsí ká sọ pé gbogbo ṣẹ́ jálàbí kúfùrù ṣíríkù ní gbogbo ìmọ̀sọ́mà ààrin bẹ́ àwọn ilé tí èsì kúfùrù tí èsì ṣe àbí fún ọ̀bá ti mẹ́bọ máa. Ṣùgbọ́n nínú nígbàtà ní 5% nínú 95 ṣe wọ́n pé ìdá márùn-ún lọ́dọ̀ọ́gọ́rùn-ún ṣe pé ó kéré gẹ̀. Ẹ dákun kí ló sọ wọ́n dìbẹ̀ jama'a ṣe bí àìwá ìjẹ mú sọ́nà halali náà ni dẹ́dẹ́ sí ni a jẹun ámú asọ̀mọlúwàbí àwọn náà fẹ́ wọ́n aṣọ àbí a fẹ́ kó gbé bí méjì gbogbo mẹ́ta bí ọba jù bá lọ náà a fẹ́ kọ́mọ̀ fọ́kọ́mọ̀ owó kan láàmà fi rọ́ṣẹ́ àbí a nífẹ́ kó owó kan láti ráyọ́nù tí a mẹ́ lọ a sì bí ma fẹ́yàwó bùkátà tí ń fẹjú ìyàwó jẹun ọmọ jẹun àwọn agbọ́n jẹun jíjẹ mú mú ń ṣe tó kéré ń ṣe ní ayé wọn ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ kásùn halali táwọn wò yìí tẹ́lẹ̀ lọ́wọ́ kásùn halali kí wọ́n náà sọ nípa yóò ọ̀rọ̀ ńlá ni ṣẹ̀ṣẹ́ mo sọ pé báàbù rẹ̀ sí àwọn ẹ̀kọ́ dẹ̀lẹ́bọ̀
nítorí bá sọ àwọn èèyàn dẹ́lẹ́bọ̀ kìí ṣe nǹkan kékeré nítorí ájì àmú àwọn èèyàn dẹ́lẹ́bọ̀ nítorí ájì àmú àwọn èèyàn dún níbi àwọn èèyàn dún nífẹ̀ẹ́nú ẹ̀rọ àfáà mi ọmọ súnnà ọmọ òdodo kódà àwọn tí ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbàtí àdánwò ebi tó bá dé ọ faradà títí tí kò lè faradà mọ́ yóò padà yóò mọ́ sọ nǹkan lè ẹ̀yọ̀ ní mọ̀ pàtí jẹ́ àti mọ́ní jíjẹ múmú ó ti sọ àwọn èèyàn dídákúdà min asbábì inhiraf nínú àwọn nǹkan tó mọ́ ń fà kí ẹ̀yà ìyàkúyà nínú ẹ̀ ní ọ̀nà jíjẹ múmú wa ọ̀pọ̀lọpọ̀ yẹn ti di gbájú ẹ̀ àwọn èèyàn tó ń jẹ rìbá ṣàmọ̀ wípé àìdúó ti ọlọ́wọ́ aláàkọ́sọ̀ ìyẹ̀dẹ̀ tí ń jẹ rìbá nínú àwọn tàbí bára sọ̀rọ̀ ní ẹ́ tẹgbáwò èèyàn kan ìrújú ti wà ti pẹ́ wọ́n fẹ́ máa fi rìbá àti òwò jọra wọn wọ́n sọ pé innamal bay'u mithlu riba nínú Suratul Baqara wọ́n ní ẹsẹ́mi àti òwò àti rìbá nǹkan kan náà ní méjèèjì ṣe bẹ́ẹ̀ mówó lọ́jà ẹlọ fi rajà ẹka ẹ̀rọ owó mẹ́ àwọn náà sì yá yẹn lówó owó náà ni àwọn náà sì gbèrè gbọ́fà ókè owó tí mo yá yẹn tí n bá fi ṣòwò sí ní jèrè èyàn kan wá yá innamal bay'u mithlu riba ọlọ́ọ̀bá àlejò wá sọ̀rọ̀ nípa kasbul halal ọlọ́run sì yẹjú ṣubha wọn pẹ̀lú ọ̀nà tó símbù jùlọ máa fi yẹn kán mẹ́sí kankan ṣẹ́rí tó bá ti fún yẹn lẹ́rìí tó yẹ kó fún mọ́jàmú ara rẹ̀ ò lè górí ara rẹ̀ bọ́lẹ̀ yẹn bó wá ní ó ṣe gbọ́ yé ẹ̀dẹ́kun ekíkú kí bí ó ṣe gbọ́ yé náà ní pé fún lẹ́rìí tó bá ti fún lẹ́rìí ṣàlàyé ẹ̀rí yẹn fún lójú pẹ̀lẹ̀ tí ó fi gbọ́ yé in arodan fahama tó bá fẹ́ gbọ́ yé tí ó bá ti gbọ́ yé fi ilẹ̀ mọ́ bá tiẹ̀ lọ tó bá yẹ kó olùdájọ́ lé lórí ìlòdájọ́ lé lórí wọ́n sẹ̀sẹ̀ ní gbọ́dọ̀ kó kílẹ̀ àwọn kan ti fẹ́ pàdájọ́ rẹ̀ èyí ò sínú dáwà sàràfíà o à ń ṣèdájọ́ láwọn ẹ̀ lórí o inú ẹ̀sìn wa lọ́wọ́ o àbí nígbà tó bá tó àti nígbà tó bá yẹ tí gbogbo mẹ́jẹ̀ mú ẹ̀ bá pé ọlọ́ọ̀bá ní kẹ́wàá sọ ọlọ́ọ̀bá ní wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba ẹgbọ́nà bá wọn rojọ́ ẹ̀yin lẹ́sọ pé rìbá àtòwò jọra wọn ọlọ́ni wa ahalla Allahu ar-riba ahalla Allahu al-bay'a wà láàrin ayé tí èmi ọlọ́wọ́ bá sáṣe béyù ní ẹ̀tọ́ wa harrama ar-riba mo sì ṣe rìbá léwọ̀ kàlás ìdí mo fẹ́ kẹ́ ẹ̀mọ̀ náà nù ẹ̀mọ̀ pé ọlọ́wọ́ àdégá kan sọ̀rọ̀ ó ju ìdájọ́ ti ẹ̀lẹ̀ dẹ̀dẹ̀ ní kò sì gbá nígbàtẹ́yìn náà ti mọ̀ pé rìbá àti béyù ó yàtọ̀tọ̀ síra wọn mọ́kàn jọra wọn ni èyí náà sọ pé innamal bay'u mithlu ẹ̀yìn fi ń jọra wọn ní ọlọ́ni ẹ̀ẹ́fẹ́ bá fi jọra wọn ahalla Allahu al-bay'a ṣẹ̀rí béyù lọ́lọ́run sí lẹ́tọ̀ kasbul halali mùsùlùmí nínú tọ́rọ̀ bá rẹ̀kẹ́lá sí lẹ́tọ̀ fún wa táàfin wá ìjẹ́ mú lọ́nà halali ó ní kásòwò náà sùlélé lọ́nà ọlọ́wọ́ bá ṣe òwò tí ṣe ó ṣe lẹ́tọ̀ fún wa wa harrama ar-riba ọlọ́wọ́ bá ní kẹ́lá wá ṣe rìbá jíjẹ ó ṣe léèwọ̀ fún wa ẹ gbọ́dọ̀ débi rìbá ẹ gbọ́dọ̀ jẹ rìbá na'am eléyìí báyìí oúnjẹ kó yé wa wípé ọ̀rọ̀ nípa káwá jíjẹ mú lọ́nà halal kìí mọ́ ṣe nǹkan tó kéré nínú àwọn ibi tátù padà dé ẹ̀rọ pé ọ̀rọ̀ ní máa ń fáyẹ̀ rẹ̀ hadithu kan bẹ tí àfáàwà al-Miqdam bun Ma'di Karb tó gbà wá látọ̀nà Nabi sallallahu alaihi wasallam hadith yẹn akhrajahu al-Bukhari al-Imam Bukhari ni wọ́n gbé jáde arábìnrin ما أكل عبد طعاما قط خيرا من أن يأكل من عمل يده كان نبي الله داود عليه الصلاة والسلام يأكل من عمل يده النبي صلى الله عليه وسلم
kò sí oúnjẹ téèyàn lè jẹ tó dáa láyé tó kéèyàn máa jẹun nínú sí apá rẹ̀, nínú sí ọwọ́ rẹ̀. Kò sí oúnjẹ tó mà lálùbáríkà tó kéèyàn máa jẹun pẹ̀lú sí ọwọ́ yẹn, pẹ̀lú àágùn ojú yẹn. Oúnjẹ yẹn mà lálùbáríkà, oúnjẹ yẹn mà lápẹ̀lẹ́ bí kéèyàn máa tọrọ jẹ lọ. Ọmọ lápẹ̀lẹ́ bí kéèyàn máa wọ́wọ́ àwọn èèyàn lọ. Ànábì ní kódà àwọn ànábì Ọlọ́run bá ṣiṣẹ́. Ànábì wa kọ́ wa lẹ́kọ̀ọ́, ó sì fún wa lápèjúwe dáadáa, àwòkọ́ṣe dáadáa lára ànábì wa Dawud. Ó ní ànábì Dawud a máa jẹun, ànábì Dawud a máa jẹun níbi iṣẹ́ ọwọ́ rẹ̀ níbi jẹun. Tó ń ti pé àwọn ànábì Ọlọ́run bá wọ́n jẹ́ ẹni ńlá, ẹni ẹ̀sà, tí dáwà ń bẹ ní àmánà dáwà ń bẹ lọ́rùn wọn, tó ń ti bẹ́ẹ̀ wọ́n ìsún mú ìtòjú jẹun lọ́nà àdáyé. Tàwọn ni wọ́n á fi ti ẹjọ́ torí pé ó jẹ́ àfà tó wà ní òní máa wà nǹkan kan ṣe tí jíjẹ mú halal ló fi máa wọlé. Àwọn ànábì Ọlọ́run ọba tó jù wọ́n lọ nínú iṣẹ́ dáwà àti nínú jẹ́ ọmọnìyàn, àwọn ni wọ́n ṣiṣẹ́ yìí. Àṣìbọ̀ agbègbè bẹ̀rẹ̀ akànfẹ́lẹ̀ yìí bí àwọn nǹkan kan mẹ́lẹ̀ fún wa lórí pàtàkì hadha al-mawdu' rẹ̀, bí àkọlé yìí ṣe pàtàkì tó. Ó jẹ́ mùsùlùmí, ó jẹ́ sálàfí, àlébù ní fún ọkọ̀ máa sọ lẹ́kọ̀ọ́ kan máa jí kó má lè tó ṣe tí nǹkan ó fi máa wọlé. Ọkàn afẹ́ jẹ́ liability fáwọn family ẹ̀, ó fẹ́ jẹ́ liability fáwọn ọmọ ẹ̀yà, ó fẹ́ jẹ́ liability fáwọn mashayikh, ó fẹ́ jẹ́ ìṣòro àdánwò fáwọn èèyàn tí àwọn èèyàn tọ́rọ rẹ̀ kẹ̀. Wọ́n náà gbìyànjú wájíjẹ mú lọ sọ́nà halal, wájíjẹ mú ó bá jówó lọ máa ṣe máa sówó. Ọlọ́run bá níjẹ́lá fẹ́ bẹ́ẹ̀. Tó bá jẹ́ sí pé Ọlọ́run bá kí ọ pẹ̀lú kákọ́ sí ọwọ́ ni lọ kọ́ sí ọwọ́, àlùbáríkà wà ńbẹ̀. Tó bá jẹ́ sí pé Ọlọ́run bá fún ọ lẹ́bùn òwe náà ni kàwé, kò sáburú ńbẹ̀, kò sáburú ńbẹ̀ tí mo sọ. Ó ní pé níbi pé ẹ̀ kàwé ní ọ̀sáburú, kìí ṣe pé nínú ojú ọ̀nà tí yọ gbà kàwé gẹ́gẹ́ aburú pọ̀ ńbẹ̀ o. Máa sọ pé aburú pọ̀ ní ojú ọ̀nà tí yọ gbà kàwé, àwọn aburú yẹn ni ó ṣọ́ra fún. Kódà nínú ìwé aburú pọ̀ nínú ìwé, àwọn aburú tó wà ńbẹ̀ ni ó ṣọ́ra fún. Torí bàbá fẹ́ jókòó tì yẹn lásán wípé kákàwá yọ àwọn aburú tí ń bẹ nínú ìwé jáde, àfà wallahi a máa yọ ẹbọ, a máa yọ kúfùrù. Wallahi èyàn lè kàwé tí yóò di kèfèrí, ṣẹ́bẹ̀ bẹ̀bẹ̀ èyàn lè kàwé tí yóò di kèfèrí, torí pé ìròrí kúfùrù pọ̀ nínú ìwé. Èyàn lè kàwé tí yóò dẹ̀lẹ́bọ, ìròrí ẹbọ pọ̀ nínú ìwé. Tó yẹ pé àwọn tó gbé ìwé wá fún wa náà kí ìròrí ẹbọ bẹ̀, kìí ṣe pé ìwé gẹ́gẹ́gẹ́gẹ́ ló àwọn tó gbé wá fún wa wọ́n kí ìròrí kúfùrù bọ̀bẹ̀ fún wa, torí pé àwọn lérò ń gbà lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo fi mọ́ sọ fáwọn èèyàn pé àṣìṣe ní ká pé ìwé ní Western education. That education doesn't belong to the West. Education yẹn ò belong to the West. Ẹ lọ wo tàríìkù ìwé bó ṣe ń bọ̀ wá. Ṣùgbọ́n látọ̀dọ̀ àwọn West lọ́gbàdọ́dọ̀ ti wa, àwọn wá pè ní westernized education. Education tẹ́ti kìròrí West bọ̀ fún wa. Ẹ̀yà rí àwọn tí ọba dáńbẹ̀ yọ dánù. Ilé ìtọ́dá tàbí ṣe máìkì kọ́ yóò lásán àmì ṣe máìkì yìí. Ìwé ní fi ń ṣe máìkì, ìwé lè yẹn ń kà tí ọmọ ń ṣe máìkì. Ìwé ni wọ́n fi ń ṣe fóònù, ìwé lèyí tí mo fi gbé fóònù dúró, ìwé lè yẹn ń kà débẹ̀. Ìwé náà fi ń kọ́lé, náà fi ń dá títì, ìwé náà fi ń sasọ. Ẹ̀tí ò lásán. So gbogbo yóò dá bí ọ̀dá, à ń sàǹfàní mẹ́ ọ̀dá.
dá ṣùgbọ́n àwọn tí ó bá dá ń bẹ̀ yọ dánù. So ìdá ti lọ o ní pé gbogbo àwọn nǹkan wọ̀nyí olọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká fi wá ọ̀nà ẹ̀jẹ̀ ni ká fi wá ọ̀nà ẹ̀jẹ̀ lọ ṣẹ́wọ̀n ọlọ́wọ́ bá ní wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba owó olọ́lọ́wọ́ bá ní dálóhùn ṣe ní ẹ̀tọ́ ṣẹ́gbọ́n náà dákò owó kan pàtó nítorí pé owó pọ̀ gidi gẹ́ tẹ́yẹ lè ṣe kódà ìtọ́nà ọba àníkẹ́lá ṣe léèwọ̀ fún wa níbi ọ̀nà wíwá jíjẹ mú ó kéré sí ìtọ́nà ìṣe lẹ́tọ̀ọ́ nítorí wípé a wà jíjẹ mú mu nínú àdáàtì lọ́wọ́ nínú al-ashya wal aslu fiha al-ibaha ìpínlẹ̀ rẹ̀ ní pé Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa títí táàfì rẹ̀ rí pé lè yọ̀dá tẹ́ ẹ̀ká bá sọ fún ìyàn pé mọ́ iṣẹ́ kan nísìn á bèèrè pé kílẹ̀ rí tó sọ pé sẹ́yìn ọ̀dá á bèèrè rí lọ́wọ́ rẹ ní torí pé ìpìnlẹ̀ ní pé àwádúró lórí al-ibahatul asliya àwádúró lórí pé kí ní Ọlọ́run sí lẹ́tọ̀ọ́ nípìnlẹ̀ ìwọ tó wá ní pọ̀tọ́ mọ́ ìwọ ló fún wa lẹ́rìí kẹ́nìkan wá ní kí lọ mẹ́rin wá ní sí tí fi ń saluminium ẹ̀rọ torí tọ́lọ́ kí lọ mẹ́rin wá ní fi ń saluminium ànẹ́bí Ọlọ́run bá wo ló saluminium ìmọ̀lọ́lọ́ ti dámọ̀ saluminium nínú Al-Qur'ani window láńsọ ṣe bí wọ́n rùláwà yìí ẹ̀ẹ́sẹ́ tí ń ṣe nù mú lè polówó ẹ̀bí kìí ṣe nù mọ́sálásí ló jẹ́ kọ́kọ́ bèèrè bí táwà gbogbo àwọn àfáà tó ní pẹ̀lú bàbá wa ìní wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe kábàyà ṣe window oríṣiríṣi kábàyà dára sílé àwọn àlàmọ́ ń pera wa ní tọ́bá ti kì wá ní beauty of the house àbí beauty of the building torí pé ilé tí wọ́n bá kọ́ tó ọ̀bá ti ṣe wíńdò síbẹ̀ kì í lẹ́wà tí bá tó wá ṣe wíńdò kẹ sáá síbẹ̀ tí èsè aluminium ọ̀rẹ́ mọ̀ òkú níbi táyé lọ́gbẹ̀ wọ́n sì wá fọ́lù òsì bá lé jẹ́ àmọ́ tó bá ti ṣe aluminium síbẹ̀ ẹwà rí pé yọ́kẹ̀ jáde ní yìí afẹ́bẹ́ni kò nìkan lọ́wà lára ní iṣẹ́ táwà ń ṣe nù àmọ́ bá yẹn kalé náà bá rí lórí ilé tí mo ti ń kalé ẹ̀rọ báyìí aláyà ń kalé gbogbo àwọn long span tẹ́ wò yìí iṣẹ́ aluminium ni ó yàtọ̀ sí pánì lásán o àwọn ilé ìbó ṣe wà yóò ní oríṣiríṣi lọ́wà oríṣiríṣi gauge oríṣiríṣi quality iṣẹ́ ti wà ní dáa bá ṣe wà ti mọ̀ tí ọwọ́ ibi tí mo ti lọ o ní pé ẹnìkan ò ní sọ fún mi ní ìsẹ̀bẹ̀kẹ̀ lọ mẹ́rin in aluminium wà èmi lẹ̀ ní ó bẹ̀rẹ̀ pẹ́rì wo ló ní mẹ́sẹ̀ ẹ̀rí wo ló ṣe léèwọ̀ lé mi lórí pé kí n má ṣe torí pé asìlù ni pé ọlọ́wọ́ bá rẹ̀ kí láti gba àwọn nǹkan ẹlẹ́tọ̀ fún wa bẹ́ẹ̀ náà wá ní gbogbo abá ti jòkó yìí oríṣiríṣi àwọn iṣẹ́ ló ń kálukú wá ń ṣe àwọn tí ń ṣiṣẹ́ ìjọba ń bẹ ló wa àwọn tí ń ṣiṣẹ́ lábẹ́ àwọn aládàáni ń bẹ ló wa àwọn tí ń ṣiṣẹ́ tara wọn tó ẹ́pà àwọn náà láwọn òṣìṣẹ́ lábẹ́ wọn ń bẹ ló wa ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ wọn ń bẹ ló wa àwọn tí ń ṣòwò ń bẹ ló wa bọ́lọ̀ bá lẹ́gẹ́ bá ti ẹ̀fara bọ́ bá ti ẹ̀bá ẹ̀fà àlùbáríkà sí owó yára gbé ìyẹ̀ dìde ju àwọn tẹ́ tó kù lọ ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ lówó lágbàáyé tẹ́ lówó lọ́wọ́ jù wọ́n ṣe salary earners olówó ní wọ́n salary earners tó ti ní dèdè tí ó gbà lóṣù ọgbọ́dọ̀ sí dágbára ẹ̀ lọ àbíbẹ́ bá jáde fọ́lẹ́yàkù ọ̀pọ̀lọpọ̀ àwọn salary earners tẹ́ yí tí ń ṣe nǹkan mèremère yẹn wọ́n fi báyìí lò jáde o ní gbogbo wọn o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kódà ó yẹ ìjì mi lọ àbí gbogbo yóò ní ìdí nìkọ́sì kẹ́kẹ́ òye ní dáadáa antum a'lamu bí kò mú rí jùlọ yàkù so ṣùgbọ́n owó tọ́lọ̀ bá ní jábá fún àlùbáríkà sí ọ yára gbé ẹ̀dìdé ju nǹkan mẹ́lọ so ká máa fojú di owó ká máa àwọn ilé lówó lọ́wọ́ jù náà mo rò pé gbogbo ilé ìyàbẹ̀ mọ̀kọ́ dímọ̀ náà ká máa ẹ̀ṣẹ̀ wọn lọ́lọ́ lókù díẹ̀dẹ̀ díẹ̀ níwọ̀n bá láì sí èméjì mẹ́ أعلى الإسلام من شأن العمل والكسب Islam ó gbé ìmọ̀ ṣiṣẹ́ táàfi wá ìjẹ̀mú ó gbé sípò tó ga wọ́n kò kéré mẹ́sì Islam warattaba alayhima
ath-thawaba wal-ajra. Kódà Islam fi ládá síbi ká máa ṣiṣẹ́, ká máa wá ìjẹ mú lọ́nà halal. Wallahi Islam fi ládá tó pọ̀ síbẹ̀. Ẹ jẹ́ kí n kan rán wa létí hadithi kan tó sáré àdọ́rọ̀ rẹ̀. Ànábì wà níjò púpọ̀ láwọn sàhábà lọ́jọ́ kan, hadithi bá ti mọ̀lẹ́ ó wá rí ọkùnrin kan sàhábì kan tó sáàgbó dáadáa tí ń lọ tí ń bọ̀. Ẹni kú ti dẹ́gun tí ń lọ tí ń bọ̀ tí ń lágbé ọba sì jẹ́ ojú ọ̀nà Ọlọ́run bá lọ́wọ́ àtọ́jú jihad lọ́wọ́ báyìí. Ànábì ní ẹ dákẹ́. Tó bá jẹ́ sí pé bí yóò ṣe jẹ bí ó ṣe mú táwọn aláàlẹ́ rẹ̀ jẹ tí ó mú lọ́nà halal ní ń bá lọ tí ń bá bọ́bẹ̀ sí wòye fahuwa fi sabilillah. Wọ́n máa kọ́ ládàá pé ṣe jihad. Nítorí pé wá jíjẹ mú ọ̀nà halal. Tí ẹ̀ làwọn wà máa fojú di kí ẹ gbìyànjú. Hadith kan tó bá rí àgbọ́rọ̀ ní ìsìn. Ànábì sallallahu alaihi wasallam sọ pé law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi la razaqakum kama yarzuqu at-tayra yaghdu khimasan wa yaruhu bitana. Ànábì ní law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi. Ànábì tó bá jẹ́ sí pé ẹ̀ ń gbára lé Ọlọ́run Ọba gẹ́gẹ́ bó ti tó àti bó ṣe yẹ kí ẹ̀ gbára lé Ọlọ́run Ọba ni. Àìgbára Ọlọ́run Ọba wa ní òtó jẹ̀ máa wallahi. Àìgbára Ọlọ́run Ọba wa ní òtó. Ànábì tó bá yẹ bá ń gbára Ọlọ́run Ọba gẹ́gẹ́ bó ti tó àti bó ṣe yẹ ni razaqakum kama yarzuqu at-tayra. Ọlọ́run Ọba máa fún yín lárísìkí yín jíjẹ múmu nílẹ̀ nílò yín gẹ́gẹ́ bó ṣe ń pèsè ẹ̀fẹ́ yẹ. Ànábì wá ní ẹyẹ yaghdu khimasan. Ìṣesí ẹyẹ ni pé tẹ́yẹ bá jí láàárọ̀ lórí ìtẹ́ báyìí ikùn rẹ̀ yóò gbófò ní kò ní sí oúnjẹ mẹ́. Ẹyẹ wà gbára Ọlọ́run Ọba kò fún oúnjẹ pamọ́ síbì kan ṣùgbọ́n kò ní jókòó sórí ìtẹ́. Ẹyẹ ó gbìyànjú yóò jáde yóò oúnjẹ lọ. Nígbà tí ó bá fi darí nírọ̀lẹ́ ikùn rẹ̀ ti kò sí ní mélè tí ó jẹ lọ́la dání. Ìgbára Ọlọ́run ni ó mọ̀ pé tó bá tún dọ̀la tó bá tún jáde Ọlọ́run fi ṣe tọ̀la náà. Ajẹ́pẹ́yẹ ní tàwákùlù gẹ nínú ẹ̀kọ́ tánà fi fẹ́ká kọ́ láàrẹ ẹyẹ nìyẹn. Tàbá tó mú tọ́pìkì ọ̀rọ̀ ẹyẹ náà ẹ̀tọ́ máa wò pé àti ìsìláàmù náà níbi ìsìláàmù tó kọ́ wa lẹ́kọ̀ọ́ níbi ẹyẹ lọ. Ẹ̀kọ́ kan lè láàrẹ ẹyẹ ẹjá pàṣẹ sí nǹkan tó sì báwọn náà kálẹ̀ níbi lọ sí ìta lọ. Àwọn àfáà jẹ́ pé wá wípé ìgbáralé Ọlọ́run Ọba ò ní kó jòkó sílé torí pé ẹyẹ tọ́lọ́run tánẹ́bí sọ pé gbára Ọlọ́run Ọba gbẹ jù gẹ àdébẹ̀ sọ pé ọ̀sọ̀ pé ẹyẹ náà ń jòkó lé ẹyẹ náà jáde yóò jáde lọ ṣùgbọ́n èyẹ ń gbìyànjú òṣìṣẹ́ ní ò túmọ̀ sí pé kan gbára léṣẹ́ ó gbára lọ́lọ́ ni tó tó bẹ́yẹ ṣe ń gbìyànjú tó ti bẹ́ẹ̀ náà ń gbára lọ́lọ́ ọba lọ́sùn àràtàrà torí pé ìgbìyànjú nǹkan ni ó sọ̀rọ̀ di nǹkan kan wọ́n ní kòókò jẹ́jẹ́ kódà nǹkan ká ṣiṣẹ́ bí ẹrú kódà nǹkan wàhálà ń tàgbẹ̀ Ọlọ́run ní pèsè ọ̀tà wàhálà lásánlá bí ó sì ṣùgbọ́n iṣu títà Ọlọ́run ní ìlú tó tágbé ó kìbọlẹ̀ tí ó kọ́ jẹ́ ara náà nígbà kìbọlẹ̀ ọkọ̀ jẹ́ ara náà kó tó wù nígbà tó bá wù yẹ́sì àmọ́ mẹ́sìn ní ìwà ìṣù kékeré tá kìbọlẹ̀ ti jẹ́ra ńlá bẹ́ẹ̀bẹ̀bẹ̀ lápàdà máa wù jáde iṣẹ́ Ọlọ́run ni gbogbo ẹ̀lá sí ń bọ̀ wá débẹ̀ o tọ́lọ̀ wá ní kásìkò gbà wá débẹ̀ so kódà nínú àwọn nǹkan tó kẹ ilé yìí nípa tó fi ọ̀rọ̀ ilẹ̀ fún wa bẹ́ẹ̀ o náà ni pé lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó máa ń so ìbádà papọ̀ mọ́ al-amal ọmọ ń so ìbádà ìjọsìn sẹ́gbẹ́sẹ̀ lòun náà ọmọ ń so papọ̀ mọ́ amal iṣẹ́ títí ìwà jíjẹ múmu kámẹ́sì gbọ́yé pé ìbádà àti amal bí ẹni pé amalu akhirah lẹ́ni amalu dúníyà tó pé ìbádà ní iṣẹ́ amalu al-akhirah ní ìbádà iṣẹ́ lò ṣùgbọ́n iṣẹ́ tí yẹn fi ń wà ní amal iṣẹ́ tayé gẹ́gẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà Ọlọ́run bá máa ń sọ ìbádà papọ̀ lọ àwọn nùsùsù pọ̀ lórí ẹ̀nà Al-Qur'anul Karim ìta bèèrè ni pé
ìgbà tí mo ti sọ fún yín pé náà ń jó lómi ẹ eru ẹ̀ lẹ́ni kó wá Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ń sọ nínú Suratul Baqarah aya 198 gbogbo alágbà wípé hajjú ìbádà ni a rí hajjú ti ṣe bí ìbádà ni iṣẹ́ tàà fi wá alkiyama ni yìí fi wáyé ẹ bá fi wáyé yóò rí ibú alkiyama pọ́nbélé láwọn fi ṣe hajjú wa ìbádatun mahdha ìbádà ni pọ́nbélé kìí ṣe pàwà la sọ́dẹ̀sìn kìí ṣe pà níyàn láti sọ́dẹ̀sìn iṣẹ́ òun gẹ́gẹ́ ẹ̀sìn ni ìtí ẹ bá ṣe ìbádà mahdha tó ẹ́ pé àníyàn wa ló fi di ìbádà máa lọ́wọ́ o là ń pè ní ìbádatun ghayru mahdha ṣùgbọ́n àwọn ìkàtọ́ ẹgbẹ́ kìí ṣe pà níyàn lọ́sọ́ di ìbádà Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìjọsìn gẹ́gẹ́ ni ó ní ìbádatun mahdha nínú ẹni hajji wa rúkùnù min arkanil islam ẹgbọ́n tọ́lọ̀ ọba àdékẹ́lá sọ mẹ́ káàkiri fún alẹ́ yìí pé a ní ìbádàṣẹ́ ọlọ́ọba àdékẹ́lá máa ń tó wọn àti iṣẹ́ ayé ọlọ́ọba máa ń tó papọ̀ lọ́pọ̀lọpọ̀ ayé náà tó ráyì ọlọ́ọba ní laysa alaykum junahun an tabtaghu fadlan min rabbikum ẹwùta ọkọ̀ká Abdullah bin Abbas sàlàyé ayà ìfún wa ó ní káyà yìí tó sọ̀kalẹ̀ àwọn èèyàn mọ́rọ̀ yí pé àwọn àsìkò al-mawasimu àwọn àsìkò táà fi ń ṣe lọ́ọ̀bá àti àsìkò al-hajj àwọn yóò rò pé àsìkò yìí ayyamu dhikri ni àsìkò táà kàmẹ́ fi rántí ọlọ́ọ̀bá ni yọgbọ́dọ̀ sí sẹ́mẹ́ yọgbọ́dọ̀ sí sí ayé mẹ́ ọlọ́ọ̀bá ni yọba sọ ayà ìkalẹ̀ ọlọ́ọ̀bá ni laysa alaykum junahun ọlọ́ọ̀ ní ẹ̀ lẹ́sẹ̀ kò sẹ́sẹ̀ lóyún lórí in tabtaghu fadlan an tabtaghu fadlan min rabbikum wípé tẹ́ bá ń ṣe hajji tẹ́ bá lọ sí hajji kò sí nǹkan tó burú kẹ́ kó ọjà náà dání tẹ́ tàbẹ̀ tẹ́ fi rúrú kẹwọ́ gbókè hajji mọ́ ń lọ yìí kí làwọn èèyàn lè ní bùkátà sí lọ oríṣiríṣi àwọn èèyàn wà káàkiri àgbáláyé ọjà wo ni mo lè fẹ́ dání tí ó wúlò tí ń rò ó pàmẹ́ ẹni ẹ̀tí ẹ̀fẹ́ rọ́nà ẹ̀wà lọ hajji ẹ̀wà lọ́mọ kọjá dání tẹ́ sì fẹ́ lọ sí lọ́wọ́ ẹ sì pẹ́ra yín ní Salafi ẹ̀kẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́ tẹbánà àwọn ẹlòmíràn lágbọ̀ yẹ́sì nítọ́lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ àwọn òsìsẹ́ kí ni wọ́n sì rọ́njẹ́ ìmánì akọnù irú kọlọ̀ náà pè ní ìmánì akọ àìsì nímà lágbọ̀ yẹ́sì ní máa báyẹ̀ níbẹ̀ sọ́lọ́wọ́ bá ní kò sí tó burú mẹ́ tẹ́ bá dé hajjù tẹ́ bá rí iṣẹ́ tẹ́ lè ṣe tó wó fi wọlé Ọlọ́run bá nílé sáàdì kò jù náà Ọlọ́run ní ẹ̀ẹ́dẹ́sẹ̀ an tabtaghu fadlan min rabbikum kẹ́ wá ọlá látọ̀dọ̀ Ọlọ́run bá yín nígbà tẹ́ ìjíṣẹ́ hajji tánfàní ẹ̀báyọ̀ Ọlọ́run bá wá sọ wípé fa idha afadtum min arafatin fadhkuru Allaha 'inda al-mash'ari al-haram tẹ́ bá tí wọ́n ṣe ìfádọ̀ láti Àràfá lọ sí Muzdalifa ń kúrò láti Àràfá ẹ̀fẹ́ pọ̀ gẹ ẹwà ń lọ sí Muzdalifa Ọlọ́run bá ní fadhkuru ẹ máa rántí orúkọ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fadhkuru ismallahi 'inda al-mash'ari al-haram tẹ́bádé al-mash'ari al-haram ẹ máa rántí Ọlọ́run bá mẹ́ ilé máa fi àwọn ìkọ̀ kan lójú tó bá yẹ kọ́rọ̀ hajjú là ń sàlàyé ni àwọn kan mẹ́bí àwọn ìdájọ́ mẹ́bí táàmà kọ́ wa lẹ́kọ̀ọ́ pé iṣẹ́ hajjú àyè báyìí ibi báyìí ní ẹ̀kọ́ báyìí ṣùgbọ́n bí dáwà lọ ni pé Ọlọ́run bá ní ọ̀rọ̀ iṣẹ́ halali ibi tọ́lọ̀ ti tó papọ̀ mọ́ iṣẹ́ ìbádà so gbogbo aláti mọ̀ wípé ọ̀rọ̀ tọ́lọ̀ bá lẹ́jọ́ sọ bí ọ̀rọ̀ ìbádà afọ́wà bin Abbas nígbà tó sàlàyé ayà yìí wọ́n ní kanu yattaquna al-buyu'a wọ́n ní àwọn èèyàn lásìkò Annabi sallallahu alaihi wasallam kanu yattaquna al-buyu'a wa tijarata fil mawasim wal hajj wọ́n máa páyà pé káwọn máa ṣòwò káwọn máa tà káwọn máa rà ní àwọn àsìkò dáàfin sí lọ́wọ́ bá láwọn àsìkò hajjú yaqulun wọ́n máa sọ wípé ayyamu dhikri àwọn ọjọ́ tàbí ẹran tí Ọlọ́run àìsàn ọmọ rántà yé bẹ́ wọ́n máa sọ bẹ́ fa anzala Allahu wọ́n ní ìdí nìyẹn tó bá dìjá fi wá sọ ayà nìkan
laysa alaykum junahun an tabtaghu fadlan min rabbikum. Naam. Kódà Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nínú tírà rẹ̀ al-Qur'an al-Karim ó ṣe ìgbésẹ̀gbẹ̀ ara wọn láàrin àwọn al-mujahiduna fi sabilillah, àwọn tí wọ́n ṣe jihad sójú ọ̀nà Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala. Ọlọ́run bá place wọn side by side, ó gbé wọn sẹ́gbẹ̀gbẹ̀ ara wọn pẹ̀lú àwọn tó jẹ́ sí pé yadribuna fil ardi yabtaghuna min fadlillah, àwọn tó yẹ pé wọ́n kàn travel lọ lórí ilẹ̀ nítorí pé wọ́n ń wá ọlá Ọlọ́run Ọba bí wọ́n ṣe jẹ bó ṣe mú ní wọ́n ń salájà pa lọlé lórí. Òní kútúwéjì ọlá kàfàǹchà ọ̀túnla Sókótó yadribuna fil ardi yabtaghuna min fadlillah. Ìrìn àjò táwọn ń ṣe lórí ilẹ̀ kéde kan ṣe jihad, ìrìn àjò tán ṣe lórí ilẹ̀ kéde kan wọ́n wá ìmọ̀. Kí ni wọ́n wá bí náírà kó ṣe di náírà méjì, bí náírà méjì ó ṣe di 1 million. Ọlọ́run sì gbé wọn sẹ́gbẹ̀ ara wọn pẹ̀lú àwọn al-mujahidun fi sabilillah níbi tọ́lọ̀ ń pọn wọn lédè. Ó gbẹ́ ẹnikẹ́ni tí bá ń wá ìdí ẹ̀mú káàkiri lórí ilẹ̀ wọn kéré lọ́dọ̀ Ọlọ́run Ọba o. Ṣẹ́tìrí pé ọ̀rọ̀ kásùmùl halal táwọn àfáà mú wá fún wa, ṣẹ́tì wá ní sí pé onímọ̀ làwọn àfáà wa ìmọ̀ ni wọ́n fi mú. Torí pé ẹmà sáláì mọ̀ kan nígbàtí ọmọ tí tọ́pìkì sọ, tí ó wà mú tọ́pìkì tó gbáàtí gbòǹgbò ọ̀gbọ́ yé kọ̀mọ́ tó wà ń bẹ̀. Tòtẹ́bá ní láwọn àfáà bá sẹ̀sá tọ́pìkì fún wa, ẹmà pé ìmọ̀ ni wọ́n fi sẹ̀sá wọ́n ti nímọ̀ nípa rẹ̀, wọ́n ti mọ̀ tó wà ń bẹ̀ lẹ́fi wò pé ìtàwọn mọ̀ yìí àwọn fẹ́ jẹ́ káwọn yìí náà mọ̀ nípa rẹ̀. Wọ́n wò kánà àwọn ọmọ kéwò wọ́n ní wọ́n wá sọ nínú àwọn kéwò tó ti gbà ọya wá tọ̀ fún wa, wá tọ́ àwọn akẹgbẹ́ rẹ̀. So Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gbé wọn sẹ́gbẹ̀ ara wọn bẹ́ẹ̀. Tábàrà wọn Suratul Muzammil Aya 20 nínú Suratul Muzammil. Allah bá ní wa akharuna yadribuna fil ardi yabtaghuna min fadlillah wa akharuna yuqatiluna fi sabilillah. Gbogbo alamaya ẹ̀. Allah bá ní wa akharuna, Allah bá ní àwọn kan yadribuna fil ardi, àwọn ń ṣèrìn àjò lọ lórí ilẹ̀ yabtaghuna min fadlillah. Ìrìn àjò wọn tó ń ṣe owó ni wọ́n wá wù, ìrìnàjò wọn tó ń ṣe ayé ni wọ́n wá lọ́nà halal. Ọlọ́run bá wọn ní a mọ́ wáyé oníká mọ́ wà mọ́yà ni, mọ́ wáyé mọ́yà ni, máa ń kò torí pọ̀ wáyé báyìí a máa ara rẹ̀ jẹ́. Ọlọ́run fẹ́ ká wáyé lọ́nà halal. A ń bọ̀ wá àti ìdé a fún wa láwọn ẹ̀rí tó pọ̀ tọ́lọ̀ bá lẹ́já sí ń pa wá láṣẹ tí a tà wá pé àní ẹ ṣe kí ni ẹ wá jíjẹ mú yí ẹ wá ayé lọ́nà halal. Ẹmọ̀ wípé tọ́lọ̀bà àdẹ́gẹ́lá bá kẹ́yàn, tọ́lọ̀bà àdẹ́gẹ́lá bá fún ẹ̀ lárísìkí, ẹmọ̀ kọ́ wà ló tí ẹ̀lẹ̀ fẹ́ràn ìjẹ́ mẹ́sà. Ọ̀dá, ẹjẹ́ sáré fún wa ní hadithi kan tó hadọ́rọ̀ ní. Àwọn sọ̀hábà wọn lọ bá Nabi, wọ́n ní dhahaba ahlu duthuri bil ujuri wad darajati al-ula wan na'im al-muqim yusalluna kama nusalli wa yasumuna kama nasumu wa lahum fudulu min amwalihim yatasaddaquna biha ويحجون ويعتمرون. Ani wọ́n ní rí Ànábì àwọn ọlọ́lá nínú wa àwọn olówó wọ́n ti kó ogun ládátá o, wọ́n ti gba ogun ládátá o, sáwà táníkà sáwọ̀ wá sáàrùgí oye báyìí. Wọ́n ní tó fà ní pé yusalluna kama nusalli, àwọn olówó ilẹ́sìn o, wallahi ká má parọ́ ká má jalè, bá ṣe lówó lọ́wọ́ tó ẹ̀sìn wọn mẹ́hẹ̀, ẹ̀sìn wo yé jẹ bá a ṣe ń kírun gẹ́lẹ́ ní wọ́n kí àmójútọ́rọ̀ ẹ̀yẹ ní wákàtí rẹ̀ pẹ̀lú jàmáà, àwọn náà ń bá wa mójútó ní wákàtí rẹ̀ pẹ̀lú jàmáà, ayẹ nẹ́fìlà wọ́n yàn. Ṣé báwọn olówó tọ̀dọ̀ tí wá ṣe rí nìyẹn? Yusalluna kama nusalli wa yasumuna kama nasumu, bá a ṣe ń gbààwẹ̀ ọ̀rọ̀ yẹn Ramadan àjọ ń gbàdì tí ó bá tún di Monday àti Thursday ayyamul bir
gbogbo àkúkọ́ ń gbà náà ni báwọn ṣe ń gbàwẹ̀ ní àkúrí wọn jálẹ̀ bí àwẹ̀ náà ṣùgbọ́n Ọlọ́run bá lékẹ́lá wá sí àwọn owó ọsí àwọn lákan fáwọn tí ò sí fáwọn ibi táwọn ti gbáwájú wa nìyẹn àwọn ní owó tó fi yà bùkátà wọn tó kú sẹ́kù inú owó yìí wọ́n ṣe hajj ń bẹ wọ́n ṣe umrah ń bẹ wọ́n yọ zaka ń bẹ wọ́n ṣe sàárà ń bẹ Ànábì kí làwọn ṣe Ànábì ni máa fún ilá àwọn gbólóhùn kan tẹ́ bá ti ń ṣe àwọn gbólóhùn yìí tudrikuna bihi man sabaqakum àwọn tí wọ́n ti ṣáájú yẹn lè wọ́n bá wa tasbiquna bihi man dunakum àwọn tí wọ́n sì wà lẹ́yìn yẹn mẹ́gbà ọdún wọn lílé yín bá àlébálẹ́jẹ̀ wala yakunu ahadun mithlakum illa man sana'a mithla ma sana'tum ẹnìkan ò sì lè rí bí yín láyé àfẹ́ tí bá ṣe rú tẹ́tí Ànábì tukabbiruna dubra kulli salah 33 Ànábì ní tẹ́ bá ti parí ọ̀rọ̀ rẹ̀ kọ̀ọ̀kan ẹ máa ṣe Allahu akbar 33 tẹ́ bá parí yẹ ẹ ṣe subhanallahi 33 tẹ́ bá parí yẹ ẹ ṣe alhamdulillahi 33 tí gbogbo ọmọ dáadáa lẹ́ni lẹ́yìn ẹ̀rọ kìí ṣe nǹkan tó kéré o nǹkan tó rẹ̀bí fáwọn tálíkà lọ́jọ́ nìyẹn tó fi lé àwọn olówó bá àgbàrù rẹ̀bí fún wọn tó fi lé àwọn olówó bá àwọn tálíkà bá gbà tí ẹ̀sìn mọ̀ pé nínú ẹ̀sìn kò sáwo kan láwọ ẹwà kò sí awo kan níbi ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn Ànábì lẹ́yìn ha kalẹ̀ hàrì ha ọ̀sán òru rẹ̀ dàjẹ́ bí ọ̀sán rẹ̀ ni kò sí kọ̀ọ̀kọ̀ kankan àwọn olówó náà gbọ́ nígbà tí ọ̀sáwo làwọn olówó làwọn náà bá tó ṣe àwọn tálíkà bá tó lọ fẹjọ́ sún Ànábì pé àwọn olówó náà máa tó ti gbọ́ àwọn náà máa tó ti ń ṣe tó Ànábì ní tó nígbà tó ti wá gbọ́ tán ṣe ẹ̀ Ànábì ní dhalika fadlullahi yutihi man yasha èmi ọmọ tí mo lè ṣe sí má tí ẹ̀ lórí tó fún iní mi náà ó tún ṣe ọlá ọlọ́ọ̀bá ni tí máa ń fẹ́ ni tó bá wù ẹ wo ìtọ́nà ń fún wọn ẹ dákun èèyàn máa ń jòkó tẹ́tẹ́rẹ́ sínú ní polówó kò ní ṣe ìlórí sọ àwọn èèyàn kájọ máa dìjẹ́ náà yìí lọ́sọ wọ́n dá àwọn tágbà wájú àwọn akẹgbẹ́ wọn yìí torí pé wọ́n ń sin lọ́wọ́ bá ilé tá ń fara ṣe wọ́n tó ń sin lọ́wọ́ bá pẹ̀lú owó táwọn tálíkà wò ní àwọn olówó ní sàǹsì hajj àbí àwọn tálíkà àríṣe ọlọ́mọṣẹ́ lè wọ̀ tiwa náà àwọn olówó ní ṣe wọ́n mọ́rọ̀ ẹlùmí tó ṣe ti náà wẹ̀ ní sí gbogbo kan láwẹ̀ sí ní dọ́bùdọ́bù ní àwọn orí kẹ́kẹ́ sí ilé ìta ń ṣe àjọ ṣe ní òun tó rí ní ìṣe mọ́ ti ẹ̀táwò ní ti ẹ̀táwò ní wọ́n tó yọ zàká àwọn orí ọ̀yọ̀ àbí so ìgbà tọ́lọ̀ ọba àlejẹ́lá fún wọn lárísìkì ní wọ́n sì wà lọ́nà halal fúrẹ́ni tí ọba wà lọ́nà halal yóò tó jíyà láti gbọ́dọ̀ jẹ́ kí ọjọ́ pé kásìkò wa yóò jẹ́ min halal ìwà àrísìkì wa ìwà owó wa yóò jẹ́ lọ́nà halal náà ìyẹn náà gbà tó sáré wá mú ní ká máa tẹ̀síwájú kíní yìí tí ń ṣubú ṣeré yìí apá ó ti rẹ̀ ní ọ̀dá wá ṣubú náà àwọn ìpàdá sí ọ̀ náà ẹ̀rí pé bí tí ẹ̀rí tí mo mú wá ń sìn ó ní pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́ọ̀bà àlejẹ́lá máa ń tó ọlọ́ọ̀bà àlejẹ́lá gbé àwọn tí ń jagun sójú ọ̀nà ọlọ́ọ̀bà ọlọ́run gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn pẹ̀lú àwọn tí wọ́n ṣe gíní àwọn tí wọ́n ń ṣèrìn àgbẹ̀ lórí ilẹ̀ láti wá jíjẹ mú lọ ìtẹ́lòmí ń ṣe ọ̀nà tẹ́lòmí ń gbà rówó ní ẹ ṣeun ọlọ́run sì gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn nínú Suratul Muzammil pẹ̀lú àwọn tí wọ́n ṣe jihad sí ọ̀rọ̀ ọba wọ́n sì ààrùn káàkiri Aya 20 ẹ̀rọ pé ẹ abala kan nìyẹn tí tọ́lọ̀ ń bá ní káwọn tí ń gbé iṣẹ́ tí ẹ̀ fi ń ṣe tí ẹ̀ fi ń wáyé jẹun tọ́lọ̀ tí ń gbé sẹ́gbẹ̀ẹ́ ìbádà ẹjẹ́ kí tó fún alẹ́rìkà sí káàkù lábẹ́ra ẹ̀ tá bá lọ sínú Suratul Jumu'ah ọlọ́run fún wa ní ìdájọ́ kan tó lágbára mẹ́ ní ayẹ̀lẹ̀ kẹwàá ọlọ́run bá ní idha nudiya lis-salati li yawmil jumu'ati fas'aw ila dhikrillah wa dharul bay'
yá ìwà lẹ́dí náà máa ti ṣáájú ìmíkàyọ̀ fún ọ̀fẹ́ lónìí ọlọ́run bá ní tẹ́ bá ti pèrún tẹ́ bá ti gbọ́ ìpèrún lọ́jọ́ júmọ́ fas'au ila dhikrillah ọlọ́run bá ní ẹpọ̀ sẹ̀sẹ̀ ẹ yára ẹ pàntẹ́sì ti kíákíá ẹ lọ sí ìrántí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá wá ní wa dharul bay'a ọlọ́run bá ní ẹpa títà rírà kátàkárà ohun ẹpa tì tó bá sì lè gbọ́rùn báyìí ó ti di haram fún ọkọ̀ ọmọ bówó lọ ọpa ti ẹ̀rọ jẹ́ pé ọlọ́run bá wa dharul bay'a so ìgbà tó wọ́n bá ní jọwọ́n tẹ̀síwájú ọlọ́run bá ní fa idha qudiyatis salatu ọlọ́run bá ní tẹ́ bá ti wá kí ọ̀rọ̀ tán fantashiru fil ardi ọlọ́run bá ní ẹ̀fọ́n káàkiri lórí ilẹ̀ wabtaghu min fadlillah kẹ́ ẹ máa wá ọlá ọlọ́run ọba ẹ máa wá lórí ilẹ̀ bí bùkátà yóò ṣe bíyá ẹ máa wá lórí ilẹ̀ nígbà tí ẹ ti kírun tán ọlọ́run ti yọ̀ǹda yín ọlọ́run ti fún ilẹ̀ fantashiru bí amúrù ni ṣùgbọ́n amúrù yìí iṣẹ́ ìbáhà ló ṣe nítorí pé lẹ́yìn azri ni wọ́n mú wá lẹ́yìn pé wọ́n kọ̀ fún àpẹẹrẹ má ṣe nǹkan àwọn àfáàjọ́ pé wà nínú ìmọ̀ òsìrì wọ́n ní gbogbo amúrù tó bá ti wá lẹ́yìn pé ọlọ́run ní ẹ má ṣe nǹkan amúrù tó wá lẹ́yìn rẹ̀ pé ẹ má ṣe amúrù yẹn yóò máa tọ́ka sí ìbáhà pé ìtọ́lọ̀ ní ọ̀tọ̀ tẹ́lẹ̀ yẹn ọlọ́run ti padà sí ní ẹ̀tọ́ ẹ̀rí pọ́nà ọba àlejẹ́lá pàtàkì káwájú jẹmú wọn rẹ̀ halal púpọ̀ ọlọ́run fi ní tẹbá sí kírò tán ẹmà wáyé jẹmú lọ wọ́n kà sílò láti kírò ṣe wọ́n bá àsìkò péréte náà ní ẹwù àsìkò láti wájú jẹmú ẹwù bó ti pọ̀ tó àbí ọlọ́run ní òun ti yọ̀ǹda yín ẹmà wájú jẹmú lọ ẹmà wá ọlọ́run bá lọ lórí ilẹ̀ ẹwà lọ ilé náà túbọ̀ sí pé ṣẹ́rí ìwọ́n tó bá ń wá ọlọ́run bá ò ní gbé sójú kan òun ọlọ́run fún káàkiri ọ jáde ọmọ wà lọ ní o ìbìtọ́lọ́run bá ti ní kó orí ní ọlọ́run lè fi ti ẹ sí tòsí ọlọ́run lè fi ti ẹ sí jẹ́nà ẹlòmíì kódà kọ́kà bọ́ọ̀tà lórí rẹ̀ náà ni kó sì bọ́ sínú ṣọ́ọ̀pù ẹ̀ kọ́mpilẹ́sì lọ́kọ́ kó sì dòwó kọ́ máa gba fáànù kó ó sì máa wọlé ní ẹ̀ tí ò lásà ọlọ́run ló ṣe ti ẹ̀ ní rọrùn bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe ti ẹ̀ ní rọrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì fọmọ wọ́n máa yọ́nà kápá bọ́lọ̀ ti ṣe ti ẹnu ọlọ́run lè má ṣe ti ẹbẹ́ ó lè jẹ́ pé ibi ká ṣiṣẹ́ gidi ká làágùn ó lè jẹ́ pé ibi ká gbẹ́ bọ́ọ̀hù àbí ká gbẹ́ sọ́kàwé ká gbẹ́ kìíní lọ́lọ́run fi ti ẹ sí wàláhì má bá lọ iṣẹ́ halali náà ló ń ṣe àbí ibi tọ́lọ́run fi ti ẹ sínú bó wọ́n wà kú wájú bẹ́ẹ̀ lọ wọ́n kàn dìdàkúdà ní ìtọ́lọ̀ ọmọ ọ̀nà ọlọ́ọ̀bà ní káàkiri fi tẹ̀lé mísí tó sí lè fi tẹ̀lé mísí jẹ́ náà ìyẹn náà ó lọ bẹ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó sọ ọlọ́ọ̀bà ní huwa alladhi ja'ala lakum al-arda dhalula ọlọ́ọ̀bà ní òun dá ilẹ̀ òun wá ṣe níbi tọ́rọ̀ fún yín tọ́lọ́wọ́ bá ní tẹ́lọ́wọ́ bá ṣe ní ilẹ̀ níbi tó rọrùn àlè níbẹ̀ ó ń ṣe níbi tó rọrùn fún yín láti máa gbé ọlọ́wọ́ bá ní famshu fi manakibiha ọlọ́wọ́ bá ní ẹ máa rìn lọ lórí ilẹ̀ láti máa wá àrísìkí ọlọ́wọ́ bá mọ́ subhanahu wa ta'ala wa kulu min rizqi lẹ́yìn nígbà tẹ́ bá rìn léjìkálẹ̀ tẹ́ẹ̀rìn lórí ilẹ̀ léjìkálẹ̀ mọ̀nẹ́kìbù tẹ́ẹ̀rìn lọ lórí ilẹ̀ tẹ́ẹ̀rùn bá jẹ mọ́nà ọba Allah subhanahu wa ta'ala lọ wàkúlù min rizqi àwọn tọ́nà ọba àríjá bá pèsè fún ìlú àrízìkì tẹ́ẹ̀rùn wákàtí lórí ilẹ̀ ẹ jẹ ẹmú mẹ́ wàkúlù min rizqi wa ilayhi nushur ṣùgbọ́n ẹmọ́ gbàgbé òun pípẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run ẹ padà sọ́dọ̀ Ọlọ́run bá nítorí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wá jíjẹ múmú yẹ ẹ máa rántí àlùkìyámà níbo lọ́wọ́ fẹ́ ká wá sí níbo lọ́wọ́ fẹ́ ká wá sí gbogbo ejò ní jíjẹ ẹni fọ̀tọ́ sí ní pè ní haramu ẹ̀tọ́ fẹ́ wọ́n náà ní máa ń sọ báwọn bẹ́ẹ̀ bá ti fẹ́ wọ́n náà lọ́nà ọ̀rọ̀ èyàn máa parí gbogbo orú òwe báwọn òwe burúkú ẹni fọ̀tọ́ sí ní pè ní haramu gbogbo ejò ní jíjẹ
àlàálì gan àrámù gan kò tó mọ́ níṣe ẹjẹ́ káwọn sọ wípé àlàálì kan lè yọmọ wá káàkiri wallahi mo fi aláàbíjà ló múra àlàálì pọ̀ ju haramu lọ haramu kéré àlàálì lọ́pọ̀ ẹ máa wo iṣẹ́ tọ́lọ̀ bá àdékẹ́lá ṣe ní àlàálì ẹ wo ilé tọ́lọ̀ ṣe ní haramu ọba péréte ní ilé tọ́lọ̀ tó ṣe ní haramu ló ṣe ká ilé tó jẹ́ àlàálì ò ṣe ká ẹ wo bí tọ́lọ̀ bá àdékẹ́lá ṣe àlàálì ní rọrùn dé tó ìṣe kọ́pọ̀ dé kí ọ̀tún wá máa jẹ haram ọfẹ́ sórí igbó lọ́dọ̀ lọ́rùn tí pé haram gangan ló ṣòro jẹ ju olókéré ló fún halali fẹ́ torí pé báwọn bá ṣe excuse fẹ́ni tí ó jẹ haram rẹ̀ ìgbàdá wà láàrín títí táàrí náà ni torí ìwọ ló ti wà narrow minded ẹgbọ́n mi yé ìwọ ló ti ìrònú rẹ̀ fún ìwọ ti ròyìn pé báyìí lọ gbọ́dọ̀ fi jẹun ọ̀wá ríṣẹ́ báyìí ọ̀wá ní kò síṣẹ́ torí Ọlọ́run báwo ló ṣe ń ronú ìwọ Salafi odò wà ní gbogbo ọ̀fà ń bí kọ̀sẹ́ni tí ó mọ́ sí kọ́ lọ pẹja ṣéjọba bá mú ìyàn tí ẹ̀bá pẹja yìí ya o ti wá pààyàn báyìí o ti pẹja ọya ẹ̀wọ̀n ọdún mélòó ní ilẹ̀ bá pẹja wallahi tó bá pẹja tó bá mẹja pa o létí ìrìn òpó ná márùn tó fi rẹni tó fẹ́ rà láwọn tó lówó tó fẹ́ yẹra tútù bó bá kó mẹ́rin náà lápò yìí pè ọ́ àbí ṣe ayé ìlú rẹ̀ alára ẹni odò pẹ̀lú ọ̀yẹ́ pẹ́pọ̀ ṣẹ́dá ẹ̀kẹta pa lórí ọ̀dà ṣùgbọ́n àpọ́lẹ̀ lẹ́jọ́ odò ewó lẹ́jọ́ ọ̀dà ó lé tí ìrìn yóò kó ná márùn-ún wa aráwọn tí ó kúrò ọ̀lẹ̀jà lọ́wọ́ rẹ̀ ọwá ní kò síṣẹ́ nígbà tí ó jẹ́ sí pé ó ti wà myopic ojú rẹ̀ ọ̀rọ̀ kan ó jẹ́ kọ́ ọmọ wò pé dẹ̀dẹ̀ ní kò fi sàtífíkètì síṣẹ́ èyí mọ́ sọ fáwọn èèyàn pé inú tó fi àjẹ́ ẹ̀jù láyé ní sàtífíkètì wà nítorí pé sàtífíkètì yẹn lọ́mọ wò pé àìní tí wọ́n kájú ìwé ẹ̀wà ní iṣẹ́ pẹ̀lú sàtífíkètì ní àwọn iṣẹ́ tó yẹ kọ́ mọ́ sí kí nǹkan máa fi dá ò ní ṣe ọmọ arìsíjọ́ tó rí jẹ́ pẹ̀lú sàtífíkètì ìyá ọmọ wa jẹ kísà sí ọlára sàtífíkètì ti mọ́ ní kí ẹ̀ lè gbèrajà tó kọ́ máa wò pé àdúgbò tí mo kà yìí nínú àmà ìdúró àmà lóko mọ́ndẹ́ sẹ́gbẹ́ sàtífíkètì ti ń fi àjẹ́ ọmọ àwọn aláwọ̀ jẹ burúkú yà àánú ẹ̀ ṣe mí máa wọ́n white collar job káàkiri ibi tó bá fẹ́ kù sí mọ́ àwọn èèyàn torí wọ́n gbogbo slot yẹn wọ́n ti pín àwọn ilé tó fẹ́ káàtì wọ́n ti reserve ẹ̀dà àwọn ọmọ wọn àwọn slot kan bẹ tó fẹ́ káàtì àwọn kan ti reserve ẹ̀ ní Nàìjíríà láwọn abẹ́rẹ́ mọ́ bí Nàìjíríà sí lọ wọ́n ti reserve ẹ̀dà àwọn ọmọ wọn kò lè kàwọ́ illa yasha Allah orí rẹ̀ ọba pé jù bẹ́ẹ̀ lọ tọba yẹ pé méjì tí bẹ́ẹ̀lú ìwé nínú kéwú ló wà kọ́ ọmọ méjì tí ìwé tọba ọmọ méjì tí ìwé ọkàn màwé lásán ni wallahi ọ̀ torí ní Nàìjíríà ọ̀tọ̀ ní kọ́ ọmọwé ọ̀tọ̀ ní kọ́ ọmọwé kódà tọ́ ọba mọ̀wé tọ́ ọba mọ̀wé ọjẹ́ lọ tọ́ ọba sì mọ̀wé tọ́ ọmọwé ìyà ó wé ọ ìyà yóò ọlọ́mọ fi yà jẹ́ wá o discourage certificate order but a ń sọ kí ni ibo ní certificate tí ń kó bá wọ èèyàn ní méje kó kó bá wọ tó bá ní ọkùnrin mílẹ̀dùn gbẹni ìjọ táǹfààní ẹ̀ bá jẹ́ tó bá jáde tó bá ń bèèrè ìwọ́n ló lè gbé jáde àbí ó sì ríṣẹ́ ṣùgbọ́n kàn fi pẹ́ mílẹ̀dùn gbẹni fi sú nẹ́pọ̀ máa wọ́ bẹ́ni níta ń sọ fún ọ̀nìyàn mùsùlùmí máa ń gbẹ́ni ọjọ́ kan máa lọ lórí ẹ lásán ó yẹ kó di fẹ́yàwó lè ríṣẹ́ náà níjọ́ ló ríṣẹ́ ó ríṣẹ́ bò àdúgbò náà fẹ́ ṣiṣẹ́ afáwà Ibn Uthaymeen nígbà tán ṣe tafsiru àyà yìí tó wà ní Suratul Baqara huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a wọ́n ní ìtọ́nà ọba sọ fún àmì ẹ̀kẹ́ ṣe mujarradu khabar kí ní kọ́nà wà ní kẹ́kẹ́ fún wa nínú pé òun dálẹ̀ ẹ̀rùn gbogbo tó wà lórí ilẹ̀ ìtọ́nà sọ ní pé wájẹ̀ mú lọ ṣiṣẹ́ ilẹ̀ ń bẹ tó lè dáko káti rò pé àwọn olè dáko ọlọ́run bàbá ńlá wàhálà ní ẹ jẹ́ kí n fún lára kìníkà bọ́yẹ̀ fura ẹ tó bá ti fura ìtí mọ̀ ń sọ yóò mọ̀ kọ̀nfàmù lọ́dọ̀ rẹ̀ ẹ tí ó bá fura yóò jẹ́ ìtàrígí ẹ mọ̀ wípé àwọn bàbá wa láyé jọ sẹ́wọ̀n tó wé ṣe ọkùnrin olóbẹ̀ẹ̀kà sí ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ẹ lọ wọ àwọn bàbá jọ
ìwọ́n tó bá fẹ́ ìyàwó kan ojú ó sì mẹ́ tì ọ láwùjọ àbí ṣe ojú ó mẹ́ tì ọ pé ha ìyàwó kan wá fẹ́ láwùjọ nígbà yẹn ṣe mọ́ tọ́fà àwọn bàbá wa ìyàwó tí wọ́n ń fẹ́ nígbà yẹn àtọmọ tí wọ́n ń sọ ń bí kìí ṣe liability fún asset nítorí pé ṣe rí àgbẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn bàbá wa níjọ́ wa náà ẹ̀yin náà máa ń gbàtà wà ní primary school iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa orí àkọwọlé nù ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò pé o bá ṣe kọ wọlé ìgbà wọn Nàìjíríà ń jẹ tọ̀tọ̀ níbi àgbẹ̀ mẹ́jẹ tàyí àbí bàbá Nàìjíríà ń jẹ mùkúnú àgbẹ̀ àwọn Malaysia àtọ́pá wọn náà lè kó pàjù láyé lónìí Nàìjíríà náà ti mú síìdì ibẹ̀ náà ti mú èkùọ́ làwọn pè òyìnbó rẹ̀ ní palm kernel seed àbí èkùọ́ àwọn mẹ́rin sọ pé èkùrọ́ so àmì èkùrọ́ náà ní èkùọ́ yóò bẹ́ẹ̀ sí gbogbo ẹnu pọ̀rọ̀ ọmọ àsókì ń bẹ̀rù èdè Yorùbá so ibi iná ti mú kòkó igi alálùbáríkà ni ẹ̀yìn igi alálùbáríkà ni bẹ́yìn ṣe rí ẹ̀ bí igi ẹ̀yìn ṣe rí ẹ̀ kò sí ń tọ́wà lára ẹ̀ tí ò wúlò gbogbo ń tọ́wà lára igi ọ̀pẹ pátá yẹ́yẹ́ ló wúlò àfẹ́mú nìkan ọwọ̀ náà wọ́n mú tí o kọmúrù lẹ́mú àbíṣẹ́ so ẹwà mẹ́bí tí mo ti lọ o ní pé àwọn bàbá wa nígbà ẹ wọ́n bí ma tọ́pọ̀ rẹ̀ gbogbo apáta ọkùnrin ń kó wa lọ ká lọ síṣẹ́ lóko gidi wàláì ó ma ẹ jíjẹ múmù ìṣẹ́ sòrò wa tó rá lù ń jẹ lé ní àtúnbóyẹ̀ ló ń jẹ bí mo ṣe rọ akéré mọ̀ yìí níwọ̀n bá dìde ọjọ́ orí ní bí ò ti ma tó ń ká yìí nígbàtà tó kéré jù báyìí lọ àwọn bàbá wa tó bá ti díjọ́ Friday báyìí ṣọ̀rọ̀ pé ìjọ Friday náà là ní lẹ́sùkú parí ó díjọ́ Monday àti ìrọ̀lẹ́ Friday láti lóko oko lásùn tó rà láhẹ́rẹ́ lóko oko lásùn ní mọ́júmọ́ Saturday oko lásùn ní mọ́júmọ́ Sunday ó rọjọ́ méjì àbíbẹ̀kọ́ pẹ̀lú sí àṣekára ó di ìrọ̀lẹ́ Sunday pátápátá ká tó dé tó rà lọ sí Monday ẹwà mẹ́jẹ ń tàyí oko tí dáàdì wa ní oko yẹ pọ̀ rẹ̀ tó ti pé dáàdì wa oníṣẹ́ ìjọba ni wọ́n ṣùgbọ́n gbà tó rìtáyà ní 1987 wọ́n wọ́n pé àwọn ti rìtáyà kí làwọn lè máa ṣe before kan tó rìtáyà náà wọ́n ń ṣe family dáadáa wọ́n wá rí zoom sí family dáadáa sámsámú oko tí dáàdì wa wá ní ta ní láwọn oko ńláńlá kìí ṣe mẹ́rin ta ní gbogbo ẹ̀ láti lọ ó lè jẹ́ pé lè lánà lọ́sẹ̀ ìrìṣẹ́ lè lánà lọ́sẹ̀ tí mọ́ ẹ̀sì mẹ́jẹ̀ ìtàyí nígbà ní ọkùnrin pọ̀ àbí tó bá ti ẹ̀pọ̀ láwọn ìlú ńláńlá níwọ̀n bá kèètí pọ̀ láwọn ìlú pọ̀ kan ẹ mẹ́jẹ̀ ìtàyí ẹsẹ̀ láàrin lọ sókò táà bá tó bọ̀ ààrẹ lọ pẹ̀lú ìrẹsẹ̀ ogun tí mo ti sọ yìí lè sókò kì sílé oko wa ó tó láti Ọ̀fà sí bí Ìjàbẹ́ ẹgbọ́n mi láti bí Ọ̀fà yìí sí Ìjàbẹ́ ẹ̀sán pé Ìjàbẹ́ ní súnmọ́ Òṣogbo ìtí mo sọ fún ìkọ̀nfàmù ní o àárìnsẹ̀ lọ àárìnsẹ̀ bọ̀ ní a sì fún ẹrù àtòrú ẹrù tàbámọ̀ tàbá sì lọ sókò sẹ kókò àlọ́sùn ní mo sápá mẹ́ lọ iṣẹ́ àṣekára ni wọ́n rọ oko fún wa ní ó ń kálukú wọ́n tó bá kọ́kọ́ parí ni ó wà ní dáàbí mọ́mọ̀ pé àìwọ̀ yìí tó jáwá fájú ẹni kejì lọ so bí wọ́n ṣe bí wọ́n táa pọ̀ tó nígbà yẹn àjẹ́ liability fún wọn asset la jẹ́ ẹ̀gbọ́mìyé
asset ni tẹ́rí nọ́mbà kéèyàn pọ̀ wallahi babala asset ni àwa la máa lò agbára wa ń bí kásírọ̀ bẹ̀ tí ẹ̀ bá ti lò bẹ́ẹ̀ bó ṣe yẹ kẹ́ lò yóò di liability ó yà mí so bá ṣe wá máa ń ṣe nìyẹn ṣe wá rí tó bá ti wá dínú ọlúdé tó bá ti dínú ọlúdé a lọ resume sókò fúlì so wọ́n tréni wa pẹ̀lú sí àgbẹ̀ wọ́n sì báyìí ṣe tréni tàwa wọ́n tréni wa bí ọkùnrin bí obìnrin ni títí di sí mo ṣe wà ìṣẹ́ bá wọ kíṣìn ìdáná fún yẹ́ jẹ́wẹ́ ma gé kàjẹ́ ní kí ló fà ní wípé ṣe mọ̀ bọ́ ṣe tréni wà ní wọ́n wípé ìwọ ọkùnrin ni ọ máa ṣe kì níjàrí wọ́n máa sọ wọ́n irọ́ gbogbo ẹni àwọn ẹlẹ́ha lè ṣe wọ́n lè má ṣe kó lóko má sì gbọ́ àwọn ẹlẹ́ha wọ́n lè má ṣe kó lóko bí àwọn ọmọ mi wá ṣe ṣe kó lóko tó bá wà ní sọ àtàwọn ọmọ mi wà làwájọ́ mọ́ lóko Ọlọ́run kó bá foríjì àwọn ìyá wa àtàwọn bàbá wa wàláì tí bá mi wá bá ń bẹ lóko wàláì ẹ ma ń lé wọn ẹ̀lẹ̀ bá wọn níbi ogun ríro àti ìdèkí pọ́ni mọ́mí ọmọ tó bí àwọn ibi táyé bá ti rárá mú nínú kóró báyìí pé ó ti rẹ̀ yí báyìí ibẹ̀ lẹ́sìn mọ̀ wọ́n wájú pé obìnrin ní olóko lọ yìí màmá àgbàlagbà tí ẹni táà bá fẹ́ lóko mọ́mí wa ní òkun ẹ̀ǹkọ́ dé jùlọ pé yá ẹ̀ṣọ́ lóko tí láti wájẹ́ báwọn pé àpéjọ olóko lónìí àwọn olóòtú sáájú à ń so lóko nù kí lára fàyọ́ mẹ́ ni pé ìtọ́ fà nìyẹn tó jẹ́ sí àwọn ará jọ ó rọrùn fún wọn kán fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin kán sì bímọ tọ́pọ̀ nítorí pé gbogbo àwọn ọmọ tí wọ́n bí kò jẹ́ liability fún wọn asset ní jẹ́ bẹ̀t gbogbo àwọn nǹkan yẹn ṣàmà kó ti padà kúrò ní síbáyì ẹmọ́dé jẹ́ tó tàn yìí ṣẹ̀rí lẹ́yìn ìgbà tí ṣẹ̀rí ojoojúmọ́ tà yìí lóko tó jẹ́ ìjọ́ta máa lọ sí sí ẹ̀ wàláhì mo fi Ọlọ́run bá tó dá mi lóra kí ìjẹ́ lè lọ kí n tó lọ sí skúù láàárọ̀ ma kọ́kọ́ kiri tòmẹ́tò àtàtà náà ìsìnlẹ̀ tìdé skúù ma wọ́n kiri tòmẹ́tò àti ata kí n tó lọ sí tí ma bá mọ́ mẹ́ta ṣàmọ̀ yí pé mo ṣe wọ̀nyẹ́ sẹ́ pé mo ń jẹ́ bí source of income fún màmá mi lóòtọ́ wọ́n bí mi wọ́n tọ́jú wọ́n ṣe bẹ̀ but in jẹ́ liability fún wọn tún fi mí ṣe ìtọ́yẹ kí wọ́n fi mí ṣe tó pé nǹkan tó ń wọlé sí wọn lápò náà látara pé ìkọ̀kọ́ kí ní ti wẹ̀ níwà ọkọ̀ kiri lọ náà tẹ́rí tàbáwájé sú àwọn ọmọ mísọ́ àníkẹ̀lá ni ọmọ aláta wọ́n fi ẹ̀ kí wá ní burú mẹ́ ọmọ aláta rẹ̀ nìyẹn tòótọ́ tẹ́rí ìtàwọn èèyàn bá jìnà fi sí ẹ̀yẹ tí wọ́n bá ti gbà tó wọ́n yẹn ń pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kò ní jẹ́ ẹ̀yẹ mọ́ wọ́n ni pé kò ní pẹ́ lọ́lẹ̀ wọ́n bá fi ń jọ́ ẹ̀yẹ tí wọ́n wá bí mẹ́ kò ní dá fún ní èmi dálọ́pọ̀ aláta òtítà rẹ̀ èmi náà rẹ̀ pé ọmọ ẹ̀mí lọ mẹ́tò ọmọ aláta ọkọ̀ bá kú lẹ̀ nítorí pé dèdèrè tí fi mí sí ẹ̀yẹ́ o ọ̀dá jì mí lọ́fà tó lè mi ṣe ń kiri ọta fún mọ́ mi mò ń kiri tòmẹ́tò mò ń kiri àlùbọ́sà ìbá má kiri ẹ̀ ní wọ́n náà wá ń sakó sí o ìmọ̀ sí ní lárílé yí o ẹ̀ẹ́sọ́ ọmọ olówó àwọn ni ọ̀fẹ́ kára ta lórí rẹ̀ ọ̀fẹ́ kárí kó ń kiri sọmọ pé tóun ọba paọ́ tójú ọba paọ́ ìsí ó sì paọ́ àyíṣẹ́ ó paọ́ ọlọ́wọ́ bá kó sàánà wa so akànfẹ́lẹ̀ yìí akànfí fún gbẹ̀rọ wa ló ń gbẹ̀rọ tó fi gbẹ̀rọ níyànjú lẹ́yìn ilé ìbáyìí tàbálọ́wọ́ ìtàwọn ànábì ọlọ́wọ́ bá alayhimus salatu wassalam ní Al-Qur'anul Karim àtàwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́bá Allah subhanahu wa ta'ala ó tọ́ka láwọn àyà pọ̀pọ̀ lọ sí bí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan àwọn apákanú àwọn iṣẹ́ tó jẹ́ sí àwọn ànábì ọlọ́wọ́bá Allah subhanahu wa ta'ala ànábì Nuh nìyẹn alayhi salatu wassalam ànábì Nuh nìyẹn kana ya'malu fi tijara ànábì Nuh oníṣòwò ni ànábì Nuh alayhi salatu wassalam so bákanáà
nínú sí ọwọ́ tánàbì Nuhu máa ṣe ànábì Nuhu fúnra ara rẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ báyìí ànábì Nuhu fi sí ọkọ̀ ojú omi tí a mọ̀ pé yìí máa ńlá ni tọba rò pé easy ìwọ náà kó pákójọ kọkọ̀ ojú omi kó kárí ọlọ́mọjọ para rẹ̀ tọba jẹ́ sí kọkọ̀ ojú omi ìwọ náà nìkan sábà pa àwọn fámílì ẹ̀ sílẹ̀ ìwọ nìkan náà ní kó mọ́ kó lè bá wọn wé kìí ṣe kékeré ọkọ̀ ojú omi tí wọ́n máa gbé àwọn èèyàn tí ó tó máa gbẹ́rù ànábì Nuhu alayhi salatu wassalam òun fún rẹ̀ ló fi ọwọ́ ara rẹ̀ ló fi sí ọkọ̀ ojú omi sọ pé ìtumọ̀ yẹ pé ànábì Nuhu wà vocational yẹn ó wà vocational ẹni tó mọ̀ nípa sí ọwọ́ ni ànábì Ọlọ́run bá subhanahu wa ta'ala sí ọkọ̀ ojú omi sí Ọlọ́run bá lè tẹ́lá lò tó fi là wọ́n kúrò níbi ìtẹ̀rì sínú ẹ̀kún omi Allah subhanahu wa ta'ala sọ nínú surati Hud aya 38 Ọlọ́run bá ní wa yasna'ul fulka ànábì Nuhu ó ń ka ọkọ̀ ojú omi ó ń sí ọkọ̀ ojú omi wa kullama marra alayhi mala'un min qawmihi Ọlọ́run bá ní gbogbo ìgbà tí àwọn ìjọ kan nínú àwọn èèyàn kan nínú àwọn ìjọ rẹ̀ tó bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níbi tí ń ka ọkọ̀ ojú omi ẹ̀ ìlọ́lọ́ ni wọ́n ṣe Ọlọ́run bá ní sakhiru minhu wọ́n fi ń sí yẹ̀yẹ́ wọ́n fi ànábì Nuhu sí yẹ̀yẹ́ qala in taskharu minna fa inna naskharu minkum kama taskharun qala in taskharu minna ànábì Nuhu wọ́n sọ pé bẹ́ẹ̀ bá ń fi wá sí yẹ̀yẹ́ lónìí ẹ̀yẹ́ sáàmà sí lọ fa inna naskharu minkum àwa náà ń bọ̀ wá fi sí yẹ̀yẹ́ kama taskharun gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná tẹ́ sí yẹ̀yẹ́ àwa náà ń padà bọ̀ wá fi sí yẹ̀yẹ́ nígbà tí yẹ̀yẹ́ ó dóyà wọ́n padà fi wọ́n sí yẹ̀yẹ́ àkọ́ fi wọ́n sí yẹ̀yẹ́ wọ́n padà fi wọ́n sí yẹ̀yẹ́ so tí a ṣe mọ̀ wípé oró àkọ́dọ̀ dàbí tàdágbẹ̀yìn Ànábì Zakariya alayhi salatu wassalam nínú ẹgbàwá tó wá òun náà ni wọ́n fún wa lérò wípé najjaru ni kalekale òun ni Ànábì Zakariya nínú àwọn ànábì Ọlọ́run Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam olólùfẹ́ wa àwòkọ́ṣe wa alayhi salatu wassalam kana yar'a al-ghanam ànábì náà máa dárajẹ̀ àbí adárajẹ̀ ànábì sallallahu alaihi wasallam bákan náà ànábì sallallahu alaihi wasallam ó máa ń dárajẹ̀ fi qarariti Makkah àwọn ibi àwọn òkè Makkah ànábì sallallahu alaihi wasallam máa ń dárajẹ̀ lọ́bẹ̀ adárajẹ̀ ànábì ní iṣẹ́ lẹ́yìn ìgbà yẹn wa kana ya'malu fi tijara ànábì ọjọ́ ni tó mọ òwò ṣe púpọ̀ tí a mọ̀ pé níbi òwò yẹn lòun àti Khadija ti pàdé ànábì ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ lábẹ́ Khadija ni àwọn kan yìí ṣe ń bá Khadija ṣiṣẹ́ tẹ́lẹ̀ kánàbì tí wọ́n bá ṣiṣẹ́ ṣùgbọ́n tí ànábì bá bẹ̀rẹ̀ sí wọ́n bá ṣiṣẹ́ kánàbì bá lọ sọ́jà dédé ń táwọn tó kù máa ń kó lọ sọ́jà tẹ́lẹ̀ tó bá mú èrè 5 naira wá ànábì ó mèrè 25 naira wá kò lè yí ṣe wá ń ṣe báwọn ẹni ṣe ń ṣe náà ni òun náà jẹ́ èwò tí ń já fún wọn náà jọ sí ànábì mọ owó ṣe gẹ́ so bánẹ́bí sallallahu alaihi wasallam tí ń sòwò ní ẹ ànábì a máa ṣe ìrìn àjò nítorí kó fẹ́ lọ sòwò ó fẹ́ lọ tà ó fẹ́ lọ rà ànábì a máa dààmú ànábì sallallahu alaihi wasallam a máa dààmú látara pé ń wá jíjẹ múmu so nítorí pé ó fẹ́ wá rízìkì lọ́nà halal so tó ti báwọn ànábì ọlọ́ọ̀bá èèyàn gíga ni wọ́n bẹ́ẹ̀ làwọn sàhábà náà oríṣiríṣiṣẹ́ náà lọ́wọ́ látọ̀dọ̀ àwọn sàhábà láwọn sàhábà náà tó ń ṣe حديث كان بيتكم والك تموني المقدام المعدي الكرب أي المقدام المعدي كرب المقدام المعدي كرب ثم على صلى النبي صلى الله عليه وسلم سيما بخاري بجاري عربي ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده وإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده ملاقات هذه آمين عربي ẹni kankan ò jẹun níbi kankan tó lóore jù rí láyé
tó ẹni tí ń jẹun pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀. Tí a rí iṣẹ́ ọwọ́ rẹ̀ tán sọ ẹ̀ kìí ṣe pé dandan ní kí ẹ̀jọ́ ní sí ọwọ́, ẹni tí ń ṣòwò náà iṣẹ́ ọwọ́ rẹ̀ lónà fi ṣe kíni lónà fi ń jẹun, ẹni tí ń fi báyìí jẹun iṣẹ́ ọwọ́ ti ẹ̀lọ́nà lónà ṣe kíni lónà fi ń jẹun. Ó sáà ti jẹ́ sí pé iṣẹ́ apá rẹ̀, ìgbìyànjú apá rẹ̀ ló fi ń jẹun, òun ló ń jẹ tó lóore jù tí ẹ lè jẹ. Torí bí Ànábì wa Dáúdù alayhi salatu wassalam ó máa ń jẹun nínú iṣẹ́ ọwọ́ rẹ̀. Àwọn ẹ̀rí wá pọ̀ dáadáa nínú Al-Qur'an àti nínú Sunnah. Ibẹ̀ la wá bí báyìí. Nínú àwọn ẹ̀rí kálọ̀ wọnú Suratul Baqarah àyà 168. Àyà 168 nínú Suratul Baqarah. Ọlọ́run ní yá ayyuhan nas. Ọlọ́run ní mo pè gbogbo ẹ̀yin èèyàn. Kulu mimma fil ardi halalan tayyiba. Ọlọ́run ní ẹ máa jẹ nínú àwọn nǹkan tó wà lórí ilẹ̀. Ẹ máa jẹ nínú ẹ̀ halala láwọn nǹkan tó jẹ́ halal, tayyiba àwọn nǹkan tó má. Tọ́lọ́run bá ní kí lá pèsè fún wa lórí ilẹ̀, Ọlọ́run bá ní ẹ máa jẹ, ẹ máa mú. Ọlọ́run bá ní wa la tattabi'u khutuwati shaytan. Ọlọ́run bá ní ẹ wá gbọ́dọ̀ tẹ̀lé àwọn ìlànà èṣù. Bil munasaba, tá bá fẹ́ ṣe tafsiru àyà yìí, a sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá fi ọ̀nà jíjẹ halali kalẹ̀ tí ń tẹ̀lé ọ̀nà jíjẹ haram, ó tí ń tẹ̀lé àwọn khutuwatu ash-shaytan. Torí pé kó rìn lànà Ọlọ́run bá níbi wíwá jíjẹ mú mọ́, ó ti fi lànà Ọlọ́run bálẹ̀, ó ti rí lànà ṣaitan, ó ti ń tẹ̀lé khutuwatu ash-shaytan ní innahu lakum aduwwun mubin. Ẹ má rò wípé rìbá tẹ́ ń jẹ yẹn, ẹ má rò pé èṣù nífẹ̀ẹ́ yín o, tẹ́tẹ́tẹ́ ń ta yẹn, ẹ má rò pé èṣù nífẹ̀ẹ́ yín o, yahoo tẹ́ ìṣe àdáwò tó dáyé ní sí nìyẹn, yahoo ni. Ẹ́ra àwọn ọmọ ọ̀dọ́ iṣẹ́ yahoo ní ọjọ́ òkútí, iṣẹ́ yahoo sì ní iṣẹ́ gbájú ẹ̀ ní kí wá tó ṣe yahoo nìkan wọ́n ṣe, torí pé òyìnbó náà bọ̀ tó báwọn wọ́n tó wá fi plus sí yahoo plus, yẹni pé yahoo plus idán, yahoo plus idán, wọ́n wà lọ rẹ fóònù, wọ́n lọ rẹ laptop, so ìjọba tí wọ́n ń bẹ́ òyìnbó sọ ń bẹ́ òyìnbó sì máa ṣe. Lọ́bí jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yahoo yẹn ritual pọ̀ lọ́dọ̀ wọn jẹ́ à ń sóògùn ọ̀pọ̀ lọ́dọ̀ wọn jẹ́ ọlọ́ọ̀bà kọ́ sàánú wa. Ṣe bí torí pé àwọn lè fi ṣe halali olóòsà àwọn ọmọdé yahoo náà, olóòsà àwọn ọ̀dọ́ di yahoo ọlọ́ọ̀bà kọ́ sọ wà mẹ́wọ̀ násù kan ni ẹ. Ọlọ́ọ̀bà ní gáàtù sọ nínú Suratul Mulk aya 15. Ọlọ́ọ̀bà ní bó jẹ́ pé mo ti kàyẹ lẹ́ẹ̀kan, huwa alladhi ja'ala lakum al-arda dhalulan famshu fi manakibiha wa kulu min rizqihi wa ilayhi an-nushur. A ti sàlàyé yẹn lẹ́ẹ̀kan nínú àwọn ẹ̀rí náà ni tọ́lọ̀ọ̀bà ní gíláti àtàwà, ọlọ́ọ̀bà àtàwà ó ń gbẹ wá ló ń gbẹ lórí pé kí ni ká wá ìjẹ̀mú lọ́nà halal. Ọlọ́ọ̀bà jẹ́ pé wáyé pé owó ọlọ́ọ̀bà ní gíláti fọ́ ìjẹ̀mú yóò ti fọ́ sórí ilẹ̀ wà tẹ́ bá wà ẹ́rì dèdè tọ́lọ̀ọ̀bà ní ká bá kọ́ mọ́ yí tẹ́ bá wà ẹ́rì eléyìí tẹ́ bá wá tẹ́ bá rí ọlọ́ọ̀bà ní gíláti kọ́ mọ́ yí ni wallahi ọlọ́ọ̀bà kọ́ mọ́ yí ni ìtọ́lọ̀ bá kọ́ mọ́ yí tẹ́ bá wà ẹ́rì. So ìyẹn náà ó lọ bẹ́ẹ̀. Tábà lọ sí Suratul Baqarah àyà 172. Ọlọ́run sọ pé yá ayyuhal ladhina amanu, Ọlọ́run ní mo pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo, kulu min tayyibati ma razaqnakum, ẹ máa jẹ nínú àwọn nǹkan tó mọ́ tá a pèsè fún yín. So Ọlọ́run bá ló lè rizqu nínú àwọn iṣẹ́ Ọlọ́run bá ní, nínú àwọn fa'alullah ni, torí bá ti kà ní sí pé ma razaqnakum gbogbo ṣẹ́ tọ́lọ̀ bá nìkan bá dẹ̀ ti fi sí sọ́dọ̀ ara ẹ̀fọ́ olóòrùn ṣe Ọlọ́run nìkan lágbọ́dọ̀ fi sí lọ́dọ̀. A jẹ́ pé arísìkì tàwíìdì ní kágbà Ọlọ́run nìkan ní ṣe, tàwíìdì ní kágbà pé kéne Ọlọ́run nìkan ní sàrísìkì, arísìkì ò sí lọ́wọ́ ẹni kẹta Ọlọ́run bá subhanahu wa ta'ala. Qul Allahumma malikal mulk tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha wa tu'izzu man tasha wa tudhillu man tasha biyadikal khayr innaka ala kulli shay'in qadir. So ẹ̀rí ni ẹ̀rí pé Ọlọ́run bá ló ní orí lọ́dọ̀. Bákan náà Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala níparí ayá yìí Ọlọ́run bá ní washkuru lillahi in kuntum iyyahu ta'budun. Ọlọ́run bá ní kẹma wá dúpẹ́ fọ́nà
àwọn nǹkan tọ́lọ̀ bá ń pèsè fún yín ẹ dúpẹ́ fọ́lọ́run bá lórí ẹ̀ Ọlọ́run bá ló pèsè rẹ̀ ẹ lò ẹ fi ṣe lọ́wọ́ ẹ̀nà sójú ọ̀nà Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kẹfì dúpẹ́ rẹ̀ in kuntum iyyahu ta'budun tó bá yẹ Ọlọ́run bá lẹ́ ń sèké sí nǹkan mí o Ọlọ́run bá ní ẹmà dúpẹ́ fún ẹmà dúpẹ́ fún nǹkan mí ẹlòmí Ọlọ́run bó ṣe lóore nǹkan mí ni ó máa dúpẹ́ fún tí é sóhun ló ṣe lóore bá yíwa ní thank you Jesus ẹwà láì mú orí bùtùlù inna lillahi wa inna ilayhi raji'un Ọlọ́run ní kí a máa dúpẹ́ fún in kuntum iyyahu ta'budun bákan náà ẹjá lọ sí Suratul Ma'idah aya 88 nínú Suratul Ma'idah Ọlọ́run bá ní wa kulu mimma razaqakumullahu halalan tayyiba Ọlọ́run bá ní ẹ máa jẹ nínú àwọn tọ́lọ̀ bá ní kílá pèsè fún yín halala láwọn ilé ìtọ́lọ̀ ń ṣe ní halal àwọn nǹkan tó mọ́ àwọn nǹkan tó tọ́ tọ́lọ̀ bá ní ká pèsè fún yín tayyiba tó mọ́ ẹ máa jẹ ń bẹ̀ wattaqullah kẹ́ẹ̀dẹ̀ páyà Allah subhanahu wa ta'ala ẹ má ṣẹbọ pẹ̀lú Allah ẹ má ṣe kèfèrí pẹ̀lú Allah ẹ má sì tó pẹ̀ ń wáyé jẹ́ ó mú kẹ́ẹ̀dì kèfèrí ẹ má ìtorí ẹ̀kẹ́dẹ̀ lẹ́ṣẹ̀ wattaqullaha alladhi antum bihi mu'minun Ọlọ́run bá tẹ́ gbàgbọ́ yẹn ẹ páyà rẹ̀ Ọlọ́run bá lọ́sọ̀ àdá tó sọ nínú suratu an-nisa aya 29 suratu an-nisa Ọlọ́run bá ní ya ayyuhalladhina amanu Ọlọ́run bá ní mo pé ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo la ta'kulu amwalakum bainakum bil batili ẹ má jẹ owó ara yín láàrin ara yín pẹ̀lú ìbàjẹ́ èèwọ̀ nìyẹn ẹ kò gbọdọ̀ jẹ dúkìá ara yín láàrin ara yín pẹ̀lú ìbàjẹ́ lọ́nà ìbàjẹ́ la ta'kulu amwalakum bainakum bil batili illa an takuna tijaratan Ọlọ́run bá ní àyàfi àwọn ọ̀nà tọ́lọ̀ bá ní kílá tó fi gbà wá láàyè láti jẹ owó ara wa illa an takuna tijaratan àfi tó bá yẹ pé ń sówò lọ́yàkù ó tún wọ́n pé lẹ́yìn ìgbà tọ́lọ̀ bá ní kákọ̀ fún wa pé a gbọ́dọ̀ jẹ owó ara wa lọ́nà ìbàjẹ́ Ọlọ́run wá ṣe òwò ṣíṣe Ọlọ́run wá ṣe lẹ́tọ̀ fún wa ọ̀nà tí owó ara yín fi lè bọ́ síra yín lọ́wọ́ òun náà ní kẹ́ gbégbá ọ̀nà owó ọ̀nà títà yíra ẹ̀rọ̀gbẹ́jẹ́ pàkíyèsí wa níbi kankan bíbí nínú báàbù wàlúwàlá wàlúbàárọ̀ lọ́wà kí brọ́dà máa tajà kó sì kókọ́dọ̀ rẹ̀ ló ti fẹ́ rà ọ̀fẹ́ rà lọ́dọ̀ ẹlùmí nítorí wọ́n ṣe wà láwù fún ní tí wọ́n bá rà àwọn ẹ̀rọ bí ìṣe bàárọ̀ òfin tó kọ́ jẹ́ brọ́dà ọjẹ́ sísà àwọn ẹ̀nà àjà lọ́dọ̀ rẹ̀ àwọn brọ́dà tí wọ́n ń ṣòwò wọ́n tó ń rọ́jú àwọn sísà tó ń ṣòwò wọ́n tó ń rọ́jú àfilẹ̀ personalize wọn sàfẹ́ kò sì pàwá kú dáàtì mọ̀ fáwọn tó wò ní fẹ́ rajà lọ́wọ́ àwọn náà láṣẹ kéde lárajà lọ́jọ́ ara wa àfi bí tó bá ti pé wọn tẹ́tí mọ̀ pé àwọn bá mọ̀ náà pàdé lọ́dọ̀ brọ́dà wọ́n mọ̀ wá sábọ̀ gbà wọn kéde wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n láǹfààní lọ́dọ̀ ìjẹ lára rẹ̀ ìṣẹ́jú mẹ́wàá náà ló kù ẹjá wọn personalize ara wọn èyí náà ẹjẹ́ kan bá sí kéde kan kò sóde kankan tó lọ́dọ̀ kóbìnrin má ṣiṣẹ́ o májẹ̀mú lóde o ẹ̀mẹ́jà sí ìsìlámù gbọ́ ewu obìnrin lè ṣiṣẹ́ obìnrin lè lówó lọ́wọ́ kọ́dà ní lówó lọ́jọ́ ọkùnrin lọ tẹ́ndẹ́ǹsì kóbìnrin sì lówó lọ́wọ́ sí bá ṣiṣẹ́ ju ọkùnrin lọ kó lówó lọ́jọ́ ọkùnrin lọ́wọ́ nítorí pé ṣe ní kóbìnrin bá yẹ ṣiṣẹ́ tó yóò tó máa gbà lọ́wọ́ yín náà ni owó tí ẹ̀ tí bá wá ń ṣe yọ́ máa rí jọ bóò ní ọ̀wọ́n ṣe ní lówó lọ́wọ́ jù yín lọ torí pé bí àwọn rẹ̀ bá jẹ́ bílíọ̀níà yóò tó máa gbowó oúnjẹ náà ìwọ lọ́wọ́ fún oúnjẹ náà lé ìwọ sì jẹ́ tàùsẹ̀níà ìyàwó rẹ̀ sì jẹ́ bílíọ̀níà tàùsẹ̀níà against billionaire tàùsẹ̀níà ó sì máa bọ́ billionaire tó bá ràn ọ́ lọ́wọ́ lọ́yà kù bọ́ bá ràn ọ́ lọ́wọ́ ló ṣe kéde lókù mo sì jẹ́ ìtì wọn náà wọ́n lè sọ̀dájú àwọn lè sọ̀dájú èyí sọ̀dájú mo jẹ́ ìjọ àbí ẹ̀ta bá sẹ́ra wa ní ká parí ẹ̀ ọ̀ ìsẹ́ra wa ní ẹjá parí ẹ̀ o wọ́n ìjẹ́ fún fẹ́yàwó ní ọlọ́run fún òun pé wá èdè sanu yín mọ́ ẹ tó tẹ́lẹ̀ fi lọ fẹ́yàwó mi gbòjé kọ̀lẹ́ kó yí máa ohun máa fẹ́yàwó mi náà lọ fi ní sàánù mi máa ó jọ lọ máa ohun torí pé ṣẹ́rí bí láwọn obìnrin burú sínú obìnrin ọmọ bọ̀ jìyà tó mọ̀ wọ farada nígbà tó bá jẹ́ òun nìkan ó túnbọ̀ tó gbó farada ó lẹ́kọ̀ọ́ àtàmà òun náà wọ́n jù jẹ́ tó bá ti kó jẹ́ ọ̀kà wọ́n ní olè jìyà kankan máa ó dákò tó lùtọ́ náà gbogbo ọ̀nà lọ́wọ́ tí mo ṣe fún ìtẹ́lẹ̀ yìí yọ kò lè tó máa ohun kí ló lè tó máa ohun wọ́n tó lè pẹ́ jalè ẹjẹ́ ìjọba amọ́lọ́wọ́ mọ̀nà káì abẹ́rẹ̀ lọ́wọ́ náà ní àní ẹsẹ́ túláàsì abẹ́rẹ̀ lọ́wọ́ náà láńsá mẹ́sẹ̀jì yẹn ti wọlé ọmọdọ̀ ti kù sẹ́jú mẹ́jọ àbí mélòó ló kù náà
Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala Ọlọ́run Ọba ní illa an takuna tijaratan an taradin minkum. Ọlọ́run Ọba ní àfi tó bá jẹ́ pé òun lẹ́ṣe tó dẹ̀ jẹ́ sí pé ẹjọ́ yọ́nú sí in tó tà fún ọ in tí wọ́n náà rà lọ́dọ̀ rẹ̀ iye tẹ́jọ fẹ́ tà fúnra yẹ ẹjọ́ yọ́nú sí ọwá jẹ́rì lára ọmọ ìyá rẹ̀ kò sí láì sí mẹ́ ẹwà ní ẹ àbọ́dá fẹ́ẹ̀kẹ́ mọ́ jì lára mi tí bá jẹ́rì lára rẹ̀ sí ẹ̀rọ rẹ̀ níwà jẹ́ èrè náà lámẹ́jẹ́ àníjẹ́ lára wa àmẹ́jẹ̀rẹ̀ lára ara wa náà ní ẹ́ ó gbéṣẹ́ fún bọ́dá ọ̀nà bí ò ṣe ní pé rẹ̀ lọ wá káàkiri bó ṣe fún gbẹ́ èsì ẹ̀ dáadáa jẹ́ kí bọ́dá dúpẹ́ fọ́lọ̀ pọ́bọ̀ ṣiṣẹ́ jẹ́ kí inú ẹ̀ dùn pé ìfẹ́ tí wọ́n bá lágbájá ṣe morí dáadáa tọ́ka síbẹ̀ ẹlòmí wọn bá yín ṣiṣẹ́ bíi pé ọmọ jẹ́rẹ̀ kọmọ mọ́kòrò ìpòdélé ni àti èèyàn bí àparò láyé fẹ́ tó sàmọ́ pọ́n ọlọ́pọ̀ sàánú wa ẹgbẹ́ ìkòkò dáa àwa náà àrí ara wa náà ni ó ti máa lọ náà ni ó ti máa lọ ní ó ti máa látọwọ́ ẹnìkan bọ́sọ́wọ́ ẹnìkan bọ́sọ́wọ́ ẹnìkejì bọ́sọ́wọ́ ẹnìkẹta kẹ́ni mẹ́ ni ò dáa ọlọ́ọ̀bà ní kílá ń gbọmọ̀ ìyá rẹ̀ sọ́wọ́ sókè ọwá ń bínú kí ló ń bínú sí ọmọ pẹ́ni tó bá sọ pé kọ́nà òun mẹ́jọba ọ̀tá rẹ̀ ó sì jọba òun sì ní jọ́rẹ̀ ọba ṣe bí kọ́nà rẹ̀ bá jọba ọmọ jọ́rẹ̀ ọba àwọn yóò sì mọ́ fún ọlápẹ̀lẹ̀ pé ọ̀rẹ́ ọba ni o nígbà tó wọ́n bínú ọ̀rẹ́ rẹ̀ kọ́nà rẹ̀ mẹ́jọba ọ̀tá rẹ̀ ó sàpadà jẹ́ wọ́n ló ní jọ́rẹ̀ ọba wọ́n èyí ìjọba nílé tí ọ̀tọ́ ń bínú ẹ̀ntẹ́ ìjọba yóò jọba sí wọn ẹmọ jọ́rẹ̀ ọba so ẹmẹ́jà mọ́ bí wọ́n àwọn bákanáà ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ni yas'alunaka madha uhilla lahum yas'alunaka madha uhilla lahum ní suratul Ma'idah ayẹlẹ́kẹ́ ọlọ́ọ̀bá ni wọ́n mọ̀ wá bèèrè lọ́wọ́ rẹ̀ Ànábì kí ni táa ṣe lẹ́tọ̀ọ́ fún wọn qul uhilla lakumut tayyibat ìrànlẹ́bì wá dáwọn lóhùn ìdáhùn ní pé sọ fún pé àwọn nǹkan tó má láṣẹ lẹ́tọ̀ọ́ fún yín wa ma allamtum min al-jawarihi àti àwọn ẹranko tí wọ́n lè pa ẹran fún yín tẹ́ ti kọ́ lẹ́kọ̀ọ́ mukallabin tu'allimunahunna mimma 'allamakum Allah àwọn ajá tẹ́ ti kọ́ lẹ́kọ̀ọ́ tó yẹ pé ajá tó lẹ́kọ̀ọ́ ni láwọn fáwọn ń sọ pé ibi tó rọ̀ mọ́ ní agbára dé ajá tó nímọ̀ Ọlọ́run tó pẹ̀lẹ́ bájá ṣe yẹpẹrẹ tó bá ti dájá tó nímọ̀ Ọlọ́run tó pẹ̀lẹ́ pẹ̀lú mà al-kalbul mu'allamu ajá tó mọ̀ kéwú ajá tó nímọ̀ ta kọ́ nímọ̀ wàláhì láàrin àwọn ajá ọba tó ní ẹlẹ́kọ̀ọ́ tó ní ẹni alápẹ̀lẹ́ ni kìí sí yẹpẹrẹ Ọlọ́run bá ní àwọn ẹran tẹ́ ẹ̀kọ́ ní ṣẹ́rí kẹsàjá nìkan àwọn tó mọ̀ dẹ́ ṣe wọ́n máa ń fi àṣà ọmọ fi ń ṣọdẹ ó dà àwọn èèyàn fi kòkò ṣọdẹ pẹ́ àwọn ẹran yìí àwọn ẹran tó lè pẹ̀ran kó ẹgbẹ́ wọn wọ́n bá yí pẹ̀ran ẹ̀dẹ̀ tí kọ́ wọn débi pé ẹran tó bá jẹ́ ẹ̀yin ló pa fún yóò gbé wá fún yẹn tó yẹ ìdájọ́ ṣẹ̀rí à ní pé ajá tẹ́ bá lọ pẹ̀ran tẹ́ bá ti ń jẹ́ ẹfílẹ̀ kìí ṣe ẹran yín ó pa fún rẹ̀ ní gbogbo nǹkan pẹ̀lú ẹ̀kọ́ ni ẹ̀rí báyìí sì ibi tá rẹ̀ fàyọ níbi nǹkankan bẹ́ níbi tó ń wẹ́ Ọlọ́run bá ń jẹ́ kó yé wa wípé inú tọ́lọ̀wọ̀n bá nìkẹ́lá sí fún wa lẹ́tọ̀ ó ní iṣẹ́ ọdẹ inú kásìbù halali mùsùlùmí a máa ń ṣọdẹ kọ̀pẹ́ gbọ́dọ̀ ṣògùn ni ó sì gbọ́dọ̀ ṣògùn torí pọ̀ fẹ́ ṣọdẹ torí pé nílẹ̀ Yorùbá àwọn ọlọ́dẹ olóògùn ni wọ́n sì máa bọ̀ mọ́ àwọn ṣe wá ìṣẹ́ ọdẹ ṣe wá ìdíkò olóògùn ọfẹ́ wọn ní rọrùn ni bọ́ bá pẹ̀rẹ̀ gbà nílé jẹrẹ ti ẹ báhùn àbí Mùsùlùmí a máa ṣọdẹ tó ṣọdẹ lọ́nà gbótó pẹ̀rẹ̀ táwa náà jẹrẹ ẹ̀gbẹ́ tó sì lẹ́kọ̀ọ́ bí ẹ̀ tí ń ṣọdẹ a ní kìtàbù sọ́ì nínú Sahih Bukhari àti nínú Sahih Muslim àti nínú àwọn Sunan kìtàbù sọ́ì di wọn dàbáyé ẹ̀rínú fíkìrì náà tó máa kọ́ wa bí ẹ̀ tí ń ṣọdẹ kódà owó tá ti mẹ́nu bà náà èyàn máa ń kọ́ ẹ̀kọ́ bí ẹ̀ tí ń ṣòwò ni lásìkò ìlàfà Umar máa káàkiri ọjà yóò mọ́ bí àwọn èèyàn léèrè nípa fíkù gbìyú rẹ̀ nípa ìmọ̀ òwò ṣíṣe ẹni tí ó bá ti mọ̀ yóò nìkan ti sọ́bù ẹ̀ ìwọ yóò ṣe tọ́nà wọ̀fẹ́ kí ló sọ ọjà wa jìdàkudà lónìí
ṣe bí torí pàwọn èèyàn kó gbá sọ́jà àwọn ní fíkò ìgbìyú rẹ̀ ni àwọn tó bá nímọ̀ nípa òwò nínú ẹ̀sìn Islam ló ẹ̀ká máa lọ́jà torí àsìkò wa so ọlọ́wọ̀ bà ní kẹ́lá jẹ́ kó yíwa ń bí pé iṣẹ́ ọdẹ iṣẹ́ tọ́wọ̀ bà ní kẹ́lá tó ṣe lẹ́tọ̀ fún wa ní ṣẹ̀kọ́ sọ pé ọlọ́wọ̀ bà ní kẹ́lá sọ wípé qul uhilla lakumu at-tayyibat wa ma 'allamtum min al-jawarihi mukallabin tu'allimunahunna mimma 'allamakum Allah fakulu mimma amsakna 'alaykum ọlọ́wọ̀ bá ní in tó bá pa fún yín ẹ̀rẹ́ tó bá pa fún yín ọlọ́wọ̀ bá ní ẹjẹ́ o wàkúrù ismallahi alayhi kẹ́ẹ̀dẹ̀ dárúkọ ọlọ́wọ̀ bá Allah subhanahu wa ta'ala sí nígbàtẹ́ ẹ bá fẹ́ rán wọn ká lọ pẹ̀rẹ̀ wá ẹ dárúkọ Allah subhanahu wa ta'ala ẹzọ̀pọ̀ yá lọ́mú bismillah tó bá mú ẹran yẹn wá fún yín tó bá pa ẹ̀dìsẹ̀ tẹ́símíyà ìdárúkọ ọlọ́wọ̀ bá sórí ẹran yẹn ti wà mẹ́ tó bá jọ fàálẹ̀ lẹ́fẹ́ ta ẹta pẹ̀lú bismillah tó bá bá ẹran yẹn ó ti dẹ̀rẹ̀ tẹ́pa pẹ̀lú ọlọ́wọ̀ bá Allah subhanahu wa ta'ala mẹ́rin wattaqullah Allah bá Allah subhanahu wa ta'ala ni ẹ̀páyà Allah inna Allaha sari'ul hisab dádájú Allah bá Allah subhanahu wa ta'ala ọba tó yára ní ìdájọ́ ni Allah bá Allah subhanahu wa ta'ala yára ní ìdájọ́ ṣùgbọ́n báwọn yẹ sí máa rò yí pé Allah bá Allah subhanahu wa ta'ala ìgbà wo ló ti wá dájọ́ wa tẹ́yẹ Allah bá Allah subhanahu wa ta'ala yára ní ìdájọ́ mistake kan bẹ tí mo ń ṣe o mo ṣe wá ń ẹgbà tí ẹ bá ń sọ̀rọ̀ gbà mí àwọn nǹkan mí ọmọ wá mùkàlìbí ni mo fẹ́ sọ tí mo pè ní mùkàlìbí ni astaghfirullah bí mo ọlọ́run forí jẹ wá wọn wa ma 'allamtum min al-jawarihi mùkàlìbí tu'allimunahunna mimma 'allamakum Allah so naam ìyẹn náà ni ẹ̀rí ni so ọlọ́ọ̀bà ní ká wá parí ẹ̀ ọlọ́ọ̀bà ní ká sọ wípé wadhkuru ismallahi alayhi wattaqullaha inna Allaha sari'ul hisab inna Allaha sari'ul hisab dáadáa bí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọba tó yára ní ìdájọ́ ni torípọ́jọ́ ti lọ ẹka jí kí n ka àwọn àyà tí mo fẹ́ ká mo fẹ́ mú wá fún wa so ó tó rẹ́ bí 20 so bet àwọn ilé tí mo kà yí náà ìtọ́nà ọba ní láti ká ní bó ní àti wọn mẹ́kì fáyà tí wọ́n mẹ́ so a ní gba ara wọn lásìkò kò sí ẹ lọ hadith kan bẹ ilé tí a ní wọ́n Muslim tó gbé jáde látọ̀dọ̀ Abu Hurairah láti gbà wá Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yíwa Ànábì ní la an yahtatiba ahadukum ala dhahri Ànábì ní kẹ́ni kọ̀ọ̀kan yí kọ́ lọ sẹ́gi lóko kó wá rú igi ẹsẹ́yìn rẹ̀ báyìí kó rú igi ìsẹ́pẹ́ igi ìdáná kó rú sẹ́yìn rẹ̀ nítorí pé ó fẹ́ wá jíjẹ múmu ó wá di asẹ́gìtà ẹgbọ́n kan bẹ atagi sọ̀rọ̀ ló ń pè wọ́n Ọlọ́run sì tẹ̀wọ́n ní di títagi ẹ̀ tó mẹ́bí àwọn atagi sọ̀rọ̀ lọ́dún síwájú wáyé Ànábì ní khairun Ànábì ní ó máa lóore fún ya kíyàn jí atagi sọ̀rọ̀ ó máa lóore fún ya min an yas'ala ahada jù kíyàn máa tọrọ lọ́wọ́ àwọn èèyàn lọ bọ́yá ó fún ọ ní àbí kò fún ọ kódà kó fún ọ ìyẹpẹrẹ ni ká máa sọ pé kò fún ọ sọ pẹ́sẹ̀ lọ wọ́lẹ̀ kúrukúkú mẹ́rin kíyàn lọ máa ṣẹ́gi ó sì bẹ́tà fún yàn ṣe pàdé bí yẹn encourage wà ní àní ẹja mú oríṣẹ́ tó tẹ́ ẹ̀tẹ̀ pàmọ́ṣẹ́ o ó ní táwọn àfáà ó rí o kó tó gbé tọ́pìkì yìí jáde o ó ní àkẹ́yìn sáfẹ́ pè wá sí o bóyá wà brothers tàbí gbẹ́rù tọ́pìkì yìí jáde o ẹjọ́ rẹ̀ sáfà yìí sí so ẹjẹ́ kún kálukú wa ẹja máa fura sí ẹja máa kíyèsí o àwọn àfáà wọ́n ní táfẹ́ tó ṣe láwùjọ o táfù gbẹ́rù tọ́pìkì ní káwá discuss so ìwọ tó bá wí sọ̀rọ̀ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wà sí ẹni tó bá tàbá ní kọ́rọ̀ tó bẹ̀ sí àwọn àfáà àwọn fẹ́ sátáwùjọ sí ní ibi táwọn àfáà sì dá sí ṣàbà wọ́n kà fẹ́ mi ní tọ́pìkì ní kódà èmi ẹgbẹ́ mi lè mi sọ pé ó yá ó ní nǹkan tẹ́fẹ́ tó ti wà láì ní ọmọ kẹta tẹ́lẹ̀ lómi ìdí jẹ́ lómi burúkú ìwà ní ibi náà àfáà fi ṣe wà sí wàlá yìí fúra ìgbẹ́ lọ́wọ́ kọ̀ mọ́ àlá wọn fọ̀rọ̀ mi ṣe wà tó bá fọ̀rọ̀ tiẹ̀ ṣe wà sí ta ni wọ́n fura ṣe wà sí Ọlọ́run náà ń fọ̀rọ̀ àwọn èèyàn náà ṣe wà sí lọ́nà Kùránì àbí kódà ọ̀rọ̀ Ànábì Ọlọ́run máa fi ṣe wà sí ọ̀rọ̀ Ànábì bí ó bá yé wa kálọ̀ orí Suratul Ahzab nígbàtí Ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ Zainab bint Jahsh ó wà Ànábì àmá Ànábì ń wò pé tó bá fẹ́ wọ́n máa lọ́mọ òun lòun fẹ́ Ọlọ́run ọ̀rọ̀ Ànábì ṣe wà sí abasa wa tawalla ọ̀rọ̀ fi ṣe wà sí mẹ́wọ́
ọwá ti wá sí wá yàbá ọwá lọ́nà wá ní kọ̀mọ̀ ó ń ṣe rẹ̀ ní wàláhì ó ń ṣe rẹ̀ ní bọ́ọ̀ lọ́wọ́ ní kọ̀mọ̀ ó kó ní lábá wà fà ayé rẹ̀ ni wọ́n tún sí ó yà bí so jẹ́jẹ́ ara mi mọ́ wá sọ́fà wọn so ẹ̀rí pọ̀ Allah ẹ̀rí pọ̀ látọ̀dà Nabi sallallahu alaihi wasallam tánàbí fi yẹn encourage wa pẹ̀lú àsìkò àmọ́ mo ti rí Sheikh Lukman lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ti ń sọ fún mi pé ó pé so èmi náà wà jọ mọ̀ báwọn so hādhā wallāhu a'lam subhānaka Allahumma wa bihamdika ashhadu an lā ilāha illā anta astaghfiruka wa atubu ilayk. جزاكم الله خيرا.